أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أستغفر الله العلي العظيم من كل ذنب. أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه من الذنوب التي تحل النقمة، ومن الذنوب التي تغير النعمة، ومن الذنوب التي تورث الندم، ومن الذنوب التي تحبس القسمة، ومن الذنوب التي تعجل الفناء، ومن الذنوب التي تقطع الرجاء، ومن الذنوب التي تمسك غيث السماء، ومن الذنوب التي تكشف الغطاء. اللهم إني أستغفرك من كل سيئة ارتكبتها في بياض النهار وسواد الليل، في ملأ وخلاء وسر وعلانية وأنت ناظر إلي. اللهم إني أستغفرك من كل فريضة أوجبتها علي في آناء الليل والنهار، تركتها خطأ أو عمدا أو نسيانا أو جهلا. وأستغفرك من كل سنة من سنن سيد المرسلين وخاتم النبيين، تركتها غفلة أو سهوا أو نسيانا أو تهاونا أو جهلا أو قلة مبالاة بها. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر، ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله، وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم أهل الله. lẹ́yìn tá a kí Ọlọ́run ọba tí gbogbo kíkí wáyé, ọba tí gbogbo ọpẹ́ wáyé, tá a sì tọrọ kí Ọlọ́run, tá a tọrọ gí Ọlọ́run fún ànábì Muhammadu, tá a tọrọ fún gbogbo àwọn ànábì Ọlọ́run, àtàrà gbogbo wọn bẹ́ẹ̀ a fi tọrọ fáwọn òbí wa, fáwọn àfáà wa, àti fún gbogbo olólùfẹ́ wa. A kí gbogbo ẹni tí ń wò wá gbọ́ wa nínú ọkùnrin nínú obìnrin mùsùlùmí pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Kéwú tá a mọ́ tọ̀ fúnra wa lọ́sọ̀ọ̀sẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run nínú Suratu Yusuf, òun la tún fẹ́ tẹ̀síwájú. kọ́lọ́run jẹ́ ọ̀rọ̀ wa lọ́rùn, Ọlọ́run má ṣe gbà lọ́wọ́ wa, Ọlọ́run má jẹ́ á ṣì wí, Ọlọ́run má jẹ́ á ṣì sọ ọ̀rọ̀ tí Ọlọ́run ò bá sọ, Ọlọ́run má jẹ́ á lè sọ. Lórí àyà tá a ti dúró, àyà 41 lákàgbẹ̀yìn. Ìtẹ̀síwájú rẹ̀ ń sọ pé وقال للذي ظن أنه ناج منهما اذكرني عند ربك فأنساه الشيطان ذكر ربه فلبث في السجن بضع سنين. وقال الملك إني أرى 7 بقرات سمان يأكلهن 7 عجاف و7 سنبلات خضر وأخر يابسات. يا أيها الملأ أفتوني في رؤياي إن كنتم للرؤيا تعبرون. قالوا
أضغاث أحلام وما نحن بتأويل الأحلام بعالمين وقال الذي نجا منهما وادكر بعد أمة أنا أنبئكم بتأويله فأرسلون يوسف أيها الصديق أفتنا في 7 بقرات سمان يأكلهن 7 عجاف و7 سنبلات خضر وأخر يابسات لعلي أرجع إلى الناس لعلهم يعلمون قال تزرعون 7 سنين دأبا فما حصدتم فذروه في سنبله إلا قليلا مما تأكلون ثم يأتي من بعد ذلك 7 شداد يأكلن ما قدمتم لهن إلا قليلا مما تحصنون ثم يأتي من بعد ذلك عام فيه يغاث الناس وفيه يعصرون. ọlọ́run ọba àlékè ọlá ọba tó mọ̀rọ̀ sọ ju gbogbo ẹnikẹ́ni lọ. ó ń pìtàn Ànábì Yusuf alayhi salatu wassalamu fún wa. ó ní wa qala lilladhi dhanna annahu najin minhuma wadhakara ba'da udhkurni 'inda rabbika. ìgbà tí Ànábì Yusuf alayhi salatu wassalam gẹ́gẹ́ bá ti sọ gbẹ̀yìn tọ́wọ́ ẹ̀wọ̀n tọ́wọ́ dínú ẹ̀wọ̀n tó tún ẹ̀wọ̀n ṣe tó ní láti máa ṣe dáwà ìpèpè sójú ọ̀nà ọlọ́run fáwọn ará ẹ̀wọ̀n tí ń jíṣẹ́ ọlọ́run fún wọn níbẹ̀. tààtàrà abẹ sọ fún wa wípé gbogbo ẹni tí bá ń jíṣẹ́ ọlọ́run àyíkáyè tí wọ́n bá ti bára wọn náà ni wọ́n ti máa báṣẹ́ lọ. bí wọ́n bá wà nígboro wọn á jíṣẹ́ ọlọ́run, bá bá wà lóko wọn á jíṣẹ́ ọlọ́run, bá bá ń bẹ lẹ́nu iṣẹ́ wọn fi ṣe ọlọ́run détí ìgbọ́ àwọn èèyàn. gbogbo bí wọ́n bá wà wọ́n jẹ fọ́mọ wọn, wọ́n jẹ fẹ́ bí wọn fara wọn, wọ́n jẹ fúnyàwó, wọ́n jẹ iṣẹ́ ọlọ́run fáwọn ọ̀rẹ́ wọn nítorí wípé a ṣe wọ́n ló jíṣẹ́. wọn kì í yan bọ́ ààyè. gbogbo ìlú nílùú wọn, gbogbo ilẹ̀ pátápátá nílẹ̀ wọn. nígbà tí ilẹ̀ Mọ́kà tí ó gba Ànábì mọ́, táwọn ará Mọ́kà fún pinpin tán fún ilẹ̀ pinpin fáànàbì sallallahu alayhi wa sallam, ó ṣe hijira pẹ̀lú àwọn mùsùlùmí wọ́n lọ sí Habasha. ìgbà tí ó tún rọrùn wọ́n padà lọ sí Madina. ó jẹ́ ó yé wa wípé gbogbo olùpèpè sójú ọ̀nà ọlọ́run gbogbo ìlú nílùú wọn kì í dàlú ní. kò yẹ àfáà tí ń bá ń pèpè sójú ọ̀nà ọlọ́run kó wá límìtì dáwà rẹ̀ sínú ìlú. gbogbo ìlú nílùú rẹ̀, gbogbo èèyàn lèèyàn rẹ̀. Ànábì Yusuf alayhi salatu wassalamu nígbà tó wá fi ìwà rẹ̀ jèrè ọkàn àwọn ará inú ẹ̀wọ̀n tí wọ́n ti nífẹ̀ẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí ẹni rẹ̀, ó wá ní láti máa pè wọ́n sójú ọ̀nà ọlọ́run. ó ní láti máa yí ayé wọn padà. lárákùnrin méjì kan nínú àwọn tí wọ́n wọ ẹ̀wọ̀n pẹ̀lú Yusufu tí àwọn náà ṣe àṣemáṣe lọ́dẹ̀dẹ̀ ọba ìlú, wọ́n wá lálàá, wọ́n wá ń béèrè ìtumọ̀ àlá wọn lọ́wọ́ Yusufu. ìgbà tí Yusufu wá sọ àlá fáwọn méjèèjì nípe ntàlá yín túmọ̀ sí rèé, ń bẹ nínú yín ẹni tí ó jáde nínú ẹ̀wọ̀n yìí tí ó padà sẹ́nu dúítì rẹ̀ tí ń ṣe nígboro. oyè tí wọ́n yàn nílé ọba kó máa dáná yóò padà síbẹ̀. ìkan sì ń bẹ nínú ẹ̀yin méjèèjì tẹ́ lálàá yìí jọ́jẹ́ sí pé bó bá padà síta ẹnu kú ní lọ, wọ́n dájọ́ kú fún ni ẹ̀. ìgbà tó tú àlá fún wọn bẹ́ẹ̀ tán, inni qala lilladhi dhanna annahu najin minhuma. Ànábì Yusuf alayhi salatu wassalam ó wá ní láti máa sọ fún ẹni tí ó fọkàn sí wípé yóò rí bíbọ́ lọ́wọ́ kú,
nínú àwọn méjèèjì tán fẹ́ jáde nínú ẹ̀wọ̀n. Àwọn méjì la pè wọ́n tí wọ́n lálàá tí Yusuf sọ fún kan nínú wọn yìí pé ìjáde tiẹ̀ ọ̀ ń jáde lékú lọ́wọ́ ni wọ́n dájọ́ kú fún ọ. Bẹ́ẹ̀ lẹ́nì kejì ìjáde tiẹ̀ yọ padà sẹ́nu iṣẹ́ rẹ̀ wọ́n ní pa. Wa qala lilladhi dhanna annahu najim minhuma. Yusuf wá ń sọ fún ẹni tí Yusuf fọkàn sí wípé wọn ò ní pa nínú àwọn méjèèjì. Àfọkànsí dhanna ni Olúwa lò níbí nínú èdè Lárúbáwá. Wọ́n bá ní dhanna a máa túmọ̀ èrò, kí n ò gbèrò nǹkan àbí kí n ò ro nǹkan bákan. Tí tọ́ọ̀tì méjì bá wá fún yàn tó ń ṣe iyèméjì pé àbí ń ṣe báyìí àbí ń ṣe báyìí ni àbí báyìí lórí ni àbí báyìí sì lórí, tó wà láàrin iyèméjì tó ní iyèméjì náà ń pè ní ṣákù. Tí kan nínú iyèméjì ń bá ti wá ń tẹ̀sùn wọn, iyèméjì ń bẹ fún ọ lórí pé ṣé o ti ṣàlùwàlá, ṣé o rántí ṣàlùwàlá kó tó kírun àyílà lẹ́ẹ̀kan àbọ̀ o rántí ṣàlùwàlá ó wá ń ṣe iyèméjì. Tí iye kíní àti iye kejì ó bá jura wọn lọ tó bá equal nínú mind rẹ náà ń pè ní ṣákù, ó ń ṣe iyèméjì, ó ń doubt. Àmọ́ dhannu ní pé ìkan nínú iye méjèèjì ó ti ń dàbí ìgbà pọ́ráyè lọ́kàn rẹ ju iye kejì lọ, òun náà ń pè ní dhannu. Sórí ibi tọ́kàn rẹ bá fà sí yẹn, ó dà yìí pé mi ò ṣàlùwàlá, ó dà yìí pé lágbájá àti lágbájá ń ṣàbòsí. Láfi ní inna ba'da dhanni ithmun. Ọlọ́run ní apá kan àwọn àbádídá bẹ́ẹ̀, èrò bẹ́ẹ̀, ẹ̀ṣẹ̀ ni. Ntọ́rọ́kàn rẹ ti ń fà sí wípé bó ṣe rí rèé, kódà bí ò tiẹ̀ dá ọ lójú. Ǹjọ́ ẹ ká fi dhannu ròyìn Ànábì Yusuf alayhi salatu wassalam nírú ọ̀gángan yìí nígbà tó sọ àlá fún wọn tó sì sọ pé qudiya al-amru alladhi fihi tastaftiyan. Bọ́lá yín ibi tí ó já sí mo sọ fún yín, Ọlọ́run ti mọ̀ ọ́ pa bẹ́ẹ̀, ó ti kádàrá rẹ̀ bẹ́ẹ̀. ń bẹnu yín tí wọ́n pa ìsìn bẹnu yín tí wọ́n nípa lẹ́yìn méjèèjì tẹ́ láláyìí. Ọ̀rọ̀ tó dá lójú tó bẹ́ẹ̀ tí ń kọ̀nfàmù ẹ̀ bẹ́ẹ̀. Ká tó wá sọ pé kọ́là lílẹ̀ bí dhanna ń sọ fẹ́ni tí Yusuf ń sọ fẹ́ni tó rò pé ẹni yìí ọ̀la kò ní kú. Ń dà bígbà pé ó rò pé bígbà pé kò ṣúọ̀. Dhanna sì lọ́lọ́run ló ń bẹ̀. Àwọn kan ní bẹ́ẹ̀ ni kò ṣúọ̀ náà láàtú nítorí pé àlá ni, ìran àlá kan kì í ṣúọ̀. Àmọ́ ìtumọ̀ tó gbádùn jù ni pé ó dá lójú ó ṣúọ̀. Nínú èdè Lárúbáwá wọn a máa lo dhanna fún tó bá dá àyàn lójú náà. Ọlọ́run máa lò bẹ́ẹ̀. Ọlọ́run lò ní àwọn àyè mélòó kan ní Al-Qur'an. Sọ pé alladhina yadhunnuna annahum mulaqu rabbihim. Àwọn tí wọ́n ní ìgbàgbọ́ tó yè koro ń pa àwọn bọ́lọ́run àwọn pàdé. Ó ní tú pé àwọn tí wọ́n ti máa ń rò ipò ṣeéṣe káwọn bọ́lọ́run pàdé. Ìtukùtù nù. Dhanna bẹ̀yẹn bí ma'na al-yakin. Lárúbáwá máa lò bẹ́ẹ̀ nígbà míì. Ìmọ̀ àmọ̀dájú ni dhannu bẹ́ẹ̀ ní túmọ̀ sí. Àbíbi tọ́lọ́run ti sọ pé inni dhanantu anni mulaqin hisabiya. Ẹni tó bá rí tírà rẹ̀ gbà pẹ̀lú ọwọ́ ọ̀tún inú rẹ̀ ọmọ ọdún yóò máa wá ṣe yànga pé inni dhanantu, ó ti dá mi lójú tẹ́lẹ̀ náà níjọ́ tí ń bẹ láyé. Anni mulaqin hisabiya pé máa padà bá ṣirò mi pàdé níjọ́ alkiyama. Sọ àgbọ̀dọ̀ tú dhannu bẹ̀yẹn sí èrò. Bẹ́ẹ̀ ni irú dhannu bí náà wọ́n ní ẹ tú sí àmọ̀dájú. Wa qala Yusuf wa ń sọ lilladhi dhanna annahu najim minhuma. ń sọ fẹ́ni tó ti fọkàn balẹ̀ tó ti rárí dájú pé eléyìí ni ò ní kú. Yusuf wa ń sọ fún lẹ́yìn wípé udhkurni inda rabbika, tó bá dọ́dọ̀ ọ̀gá rẹ̀ ìyẹn ọba ìlú tẹ̀ ń sìn. Udhkurni inda rabbika, jọ̀ọ́ bá mi pírẹ́sẹ̀ntì kéèsì mi sọ́dọ̀ ẹ̀. Sọ sítórì mi fún un láti ìgbà tí mo ti gbéra nílùú wa táwọn ọmọ ẹ̀yà mi jù mí sí kànga. Gbogbo tó ajẹ́dì tí ń bẹ nínú sítórì náà, ìbànújẹ́ tí ń bẹ ń bẹ, disappointment tí ń bẹ ń bẹ, àbòsí tí ń bẹ ń bẹ, bá mi sọ gbogbo ẹ̀ f'Olúwa rẹ̀. Udhkurni inda rabbika, tó bá dọ́dọ̀ ọ̀gá rẹ̀ dákun má gbàgbé mi. Yusuf ń sọ fún èyí tó rò pé kò ní kú, èyí tó gbà yí pé kò ní kú nínú àwọn méjèèjì. Yusuf ń sọ bẹ́ẹ̀ fún pé dákun má gbàgbé mi tó bá jáde lẹ́wọ̀n. Àmọ́ fansahu shaytanu dhikra rabbi falabitha fi sijni bid'a sinin. Fansahu shaytanu dhikra rabbihi. Ṣètánì wá gba Yusufu lágbé. Ó gba Yusufu lágbé dhikra rabbihi láti rántí Ọlọ́run nírú àkókò bẹ́ẹ̀. Ẹ wo nǹkan. Yusufu ó ń sọ̀rọ̀ bóun ti jáde lẹ́wọ̀n fún kan nínú àwọn méjèèjì tó rò pé
àwọn ti fẹ́ jáde wọ́n ti fẹ́ mérí bọ́m̀bẹ̀ tó dá lójú bẹ́ẹ̀ ó wá ń sọ fún kẹ́ má gbàgbé èmi náà tó bá jáde o bá mi pírẹsẹ̀ntì kéèsì mi sọ́dọ̀ ọba pé wọ́n yàn mí jẹ ní àbòsí ni mo bá wọnú ẹ̀wọ̀n wọ́n ṣàbòsí fún mi ni. fa ansahu ṣètọ́nù dhikra rabbihi ṣètánì gba Yusufu lágbèé pé níjọ́ tí wọ́n jù ọ sínú kànga ta ló yọ ń bẹ̀ ẹ̀sọ́ ẹni tó rojọ́ fún níjọ́ tí wọ́n jù ọ sínú kànga pé kí wọ́n bá ọ sọ̀rọ̀ rẹ fún lágbájá ọba àwo ló yọ nínú kànga ṣèbọ́lọ́wọ́n ọba tí ó lékè gbogbo nǹkan ṣèbọ́lọ́wọ́n ọba tí ó dá gbogbo nǹkan tó ṣẹ̀dá rẹ tí mójútó ọ láti kékeré ló yọ nínú kànga ìgbà tó tú wá sọ̀kalẹ̀ sílé ọ̀gá rẹ̀ náà ta ni mójútó ọ níbẹ̀ ṣèbọ́lọ́wọ́n ọba ni èyí ṣe tó wá gbọ́ngbọ́n kọ́ ọmọ fẹjọ́ sùn àwọn agbẹjọ́rò ọwọ́ gbọ́ngbọ́n kọ́ ọmọ fẹjọ́ sùn àwọn lọ́balọ́ba o rò pé àwọn ni wọ́n lè hẹ́ẹ̀pù rẹ o ti gbàgbé ọba tó ṣe kádàrá rẹ bó ti wẹ̀ wọ́n ọba tó lè ṣe bó ti jáde ń bẹ̀ fa ansahu shaytanu dhikra rabbihi ṣètánì gba anabi Yusufu lágbè alayhi salatu wa salam láti lè rántí pé ènìyàn kọ́ la mọ́ rí láìlélẹ́rí ọlọ́run la mọ́ gbójúlé falabitha fi sijni bid'a sinin èèyàn lọ́fà tí Yusufu fi padà wá pẹ́ lẹ́wọ̀n ìbáwí bẹ́ẹ̀ lọ́lọ́run wá bá Yusufu wí pé fún tó wá ṣe yìí ò sì ní jáde ńbẹ̀ bọ̀rọ̀ ò ní bọ́ ńbẹ̀ bọ̀rọ̀ bid'a sinin ọdún tó pẹ́ pípẹ́ rẹ̀ wọ́n ní ẹjẹ́ á fi dá gbogbo tó bá ti dín ní 10 náà pè ní bid'a wọ́n ní nínú èdè Lárúbáwá tá a bá sọ pé bíi 70 something 80 something ṣe ń pé something tá a tó lé lérí rẹ̀ yẹn kò tó 10 nìyẹn tó bá tó 10 á ti pa á lójú dé sí 90 a ní 80 something yẹn ò tó 10 ló jẹ́ àsọ pé tí wọ́n ní gbogbo nǹkan tí ó bá ti wọ 10 ní ń jẹ́ bid'a àbí àwọn kan sọ pé tí ó bá wọ 7 àwọn kan ní tí ó bá wọ 5 àwọn kan sì sọ pé nígbà mi ò lè wọ 10 tí ó máa jẹ́ 12 àwọn kan ní bíi 14 àwọn kan ní 15 àwọn ọdún tí wọ́n ń jiyàn sí pa Ànábì Yusuf alayhi salatu wa salam lò lẹ́wọ̀n nù in addition to ọdún tó ti kọ́kọ́ lò kó tó wá ṣẹ̀ṣẹ̀ tó fi ṣẹ lọ́hùn yìí ẹ̀wẹ̀ ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ o ẹ̀ṣẹ̀ tó fi ṣẹ lọ́hùn náà ní pé ó ní kéèyàn ẹ̀dá abara kọ́ràn òun lọ́wọ́ ọlọ́run wá jowú pé sóun ní ọ̀ràn lọ́wọ́ àbẹ́mi sóun ní ó ṣe bó ṣe jáde lẹ́wọ̀n àbẹ́mi sọ́ba kan lè dá ọmú jáde lẹ́wọ̀n ọba àlúgun ò lè dá ọmú jáde lẹ́wọ̀n tẹ́mi ọlọ́run ọba tí tásìkò mi ọba tí tó àwọn kan sì ní Ànábì Yusuf alayhi salatu wa salam kọ́ ni ó ní khitabu yìí ẹni tá Ànábì Yusuf alayhi salatu wa salam rán jáde ni pé fa ansahu shaytanu dhikra rabbihi ṣètánì wá gba ẹni tá Ànábì Yusuf rán pé tó bá ti dé ta o tó bá ti dé gbòòrò dákun má gbàgbé láti bá mi bá ọba ìlú sọ̀rọ̀ kéèsì mi pírẹsẹ̀ntì ẹ̀ sọ́dọ̀ rẹ̀ pé wọ́n yàn mí jẹ ni o mi ṣe tí wọ́n ní mo ṣe wọ́n sì tì mí mọ́lé ṣètánì wá gbẹni ìyẹn lágbèé falabitha fi sijni bid'a sinin ó fà kí Yusufu padà pẹ́ lẹ́wọ̀n ó fà kó padà pẹ́ lẹ́wọ̀n bid'a sinin fa ìmọ̀ye ọdún àmọ́ túmọ̀ tó clear jù nípa Ànábì Yusuf alayhi salatu wassalam òun gangan ló gbàgbé láti dákọ̀ Ọlọ́run ìtumọ̀ tó correct jù ní pé fa'ansahu shaytanu dhikra rabbihi ṣètánì gba Yusufu lágbèé láti rántí Ọlọ́run gbogbo bùkátà tó bá fẹ́ ṣe láyé kó tó fà á léèyàn lọ́wọ́ ọwọ́ Ọlọ́run ni kó fi sí. wọ́n ní Jibrilu alayhi salatu wassalam ó yọ sí Ànábì Yusufu lẹ́ẹ̀kan náà nígbà tó ṣàṣemáṣe yẹn pé ó ti gbẹ́gbọ́n kó ọmọ rojọ́ rẹ fáwọn èèyàn ó ti gbẹ́gbọ́n kó ọmọ rojọ́ rẹ fáwọn èèyàn ta ló yọ nínú kànga èyí ṣe tí wò lè ṣe bí bàbá rẹ Ibrahim alayhi salatu wassalam níjọ́ tí wọ́n fẹ́ jù sínú náà Jibrilu wa ń sọ fún Yusufu pé èmi Jibrilu kan yìí náà mo yọ sí níjọ́ náà mo ní Ibrahim kí ló ń fẹ́ béèrè ń tọ́ ń fẹ́ lọ́wọ́ mi ẹni Ibrahim sọ pé amma ilayka fala ẹni ma hajatuka kí ni bùkátà tó need ọ̀nà àná Ibrahim ní ń sọ bẹ́ẹ̀ fún Jibrilu pé amma ilayka fala tó bá jẹ́ síwọ́ o tó bá jẹ́ wọ ní ó ṣe bùkátà wọn mi ò ní bùkátà mi ò ní dín kankan lọ́dọ̀ rẹ̀ ọ̀dọ̀ Ọlọ́run ọba mo ti ní dín kan ẹni tán fẹ́ jù sínú náà tí màláìka wá yọ sí Jibrilu tó wá yọ sóńtọ̀ tó wá sọ fún Jibrilu kí mi ò ní ìdí rẹ Ọlọ́run mo ní ìdí mi ò lè dánú bùkátà mi kọ ẹlòmíì lẹ́yìn Ọlọ́run nítumẹ̀ báwọn ànábì Ọlọ́run ti gbọdọ̀ rí nu wọ́n á ní tó bá jẹ́ sípà ànábì Yusuf alayhi salatu wassalam la tú sí ṣé kò wá tọ́ só ti wá dẹ̀ṣẹ̀ ni kéèyàn sọ fún kéèyàn mọ̀ lówó lọ́wọ́ nísìnyí kọ́ wá tọrọ owó lọ́wọ́ ẹni tó ní àbí kọ́ wá favour lọ́dọ̀ ènìyàn pé ẹ dákun ẹ ràn mí lọ́wọ́ tó o bá ní bùkátà ṣàbúrú wá ń bẹ ni
wọ́n ní kò sáburú ń bẹ fáwa àmọ́ àwọn nǹkan táwọn ó ṣe tí ọmọ ẹjọ́ orí tí wọ́n ní kò sáburú ń bẹ wọ́n lè mójú kúrò fáwa a kì í mójú kúrò ń bẹ fáwọn ànábì Ọlọ́run wọ́n ní hasanatul abrar àwọn nǹkan táwọn abrar bá ṣe láwọn ẹni ire mùsùlùmí tí ó jẹ́ alábọ́ kékeré àwọn olùsìnlọ́hun tó jẹ́ alábọ́dé yóò máa jẹ́ sayyi'atul muqarrabin ó lè máa jẹ́ àṣìṣe táwọn ànábì Ọlọ́run bá ṣe táwọn tó súnmọ́ Ọlọ́run paríparí bá dánrú ẹ̀ wò irú tí ànábì Yusuf alayhi salatu wassalam bá tó dánwò yìí ọ̀tọ̀ nínú ṣẹ̀ríà àfẹ́mi àti ẹ̀ka wò ṣe bẹ́ẹ̀ àmọ́ kó ti ń dé ànábì Ọlọ́run ó yẹ kó mọ̀ yìí pé a kì í béèrè nǹkan kan lọ́wọ́ ẹnì kankan àfọlọ́hun gbogbo bùkátà pàápàá ó kéré ó tóbi la tashkuwanna li ghayri rabbika shiddatan Abu Tamam kánú àwọn àbí Abu Nawas ni kánú àwọn akọrin Lárúbáwá wọ́n ní la tashkuwanna li ghayri rabbika shiddatan bí nǹkan bá ṣe lè le tó bó bá ṣe lè ní ọ lára tó wọ́n béèrè nǹkan kan bùkátà kan lọ́wọ́ ẹnìkan tó tayọ Ọlọ́run mọ́ sunkún lọ bẹ́ẹ̀ nìkan tó tayọ Ọlọ́run huwa al-alim torí òun gangan lọ́mọ tí ń ṣe ọ́ ibi tó dùn ọ́ dé òun lọ́mọ bẹ̀ wa ghayruhu la ya'lamu ẹni tó yàtọ̀ sọ́lọ́run ọba kò lè fìlì ẹ̀ kò sí wàhálà tó lè ṣe fún kò ní mọ bí ṣe ń ká ọ láàtó pátápátá rẹ̀ yóò tún fi ọ́ ṣe èyẹ fáwọn èèyàn. wa idha shakawta ila al-ibadi ka'annama tashku rahima ila alladhi la yarhamu àìdá ṣàkáùtà ìlànà ìbáàdì tó bá yẹ kó àwọn èèyàn lọ́mọ náà kọ́ máa lọ fẹjọ́ sùn máa wá ràn lọ́wọ́ sọ́dọ̀ àwọn èèyàn gbogbo ìgbà látẹnu géètì kan lọ sẹ́nu géètì míì tí gbogbo wọn ti wá dá ọmọ pé tó bá ti dé ó ti wá tọrọ owó nù tó bá ti dé ó ti wá tọrọ aṣọ nù gbogbo kò sí tó lè tọrọ láyé rẹ ọ mẹ́sẹ̀jì ẹni yìí ó tún mẹ́sẹ̀jì eléyìí ó tún mẹ́sẹ̀jì eléyìí ìtọrọ ní gbogbo ìgbà ó tiẹ̀ ní rántí tọrọ lọ́dọ̀ Ọlọ́run gan àìdá ṣàkáùtà ìlànà ìbáàdì tọba ní láti máa lọ báwọn èèyàn gbogbo ìgbà máa rújọ fún wọn ka'annama tashkur rahima ila alladhi la yarhamu yóò dàbí ìgbà pọ̀ ń fẹjọ́ Ọlọ́run ọba aláàánú sùn àwọn èèyàn tí ò láàánú ọba aláàánú tí ń ṣèjẹ tí ń ṣèmú tó lè kẹ́ ọ bó ṣe kẹ́ àwọn náà bí ìgbà pọ̀ ń fẹjọ́ rẹ̀ sùn àwọn èèyàn tí wọn láàánú tó ọ̀dọ̀ ẹni tó láàánú jù náà ló yẹ kó wà ẹnu lẹ̀kùn rẹ̀ ló yẹ kó dúró sí gbogbo ìgbà wọ́n ní bàwí tọ́lọ́run ṣe fún ànábì Yusuf alayhi salatu wassalam náà pé bùkátà tó yẹ kó kó síwájú èmi Ọlọ́run ọwá ń kó síwájú èèyàn wá ń pé kán máa rántí rẹ̀ tán bá déwájú ọba kí lọ bó ṣe tá a bá ní ọtúlẹ̀ nínú ẹ̀wọ̀n ó ṣe déédéé ẹ̀kọ́ tá nàbí sallallahu alayhi wa sallam kọ́ tọ́kọ́ Abdullahi ibn Abbas nínú hadithi tí ó gbajúmọ̀ tá a bá mójú kúrò níbi ìdájọ́ àwọn aládìsí lérí rẹ̀ pé ṣọlá láàfíà bí ọ̀la láàfíà wọ́n ní ìyá gulam ọmọdé yìí anabi sallallahu alayhi wa sallam sọ bẹ́ẹ̀ fún pé inni u'allimuka arba'a kalimatin mo fẹ́ kọ́ ẹ ní gbólóhùn mẹ́rin kan ọ̀rọ̀ ńláńlá mẹ́rin kan tí mo fẹ́ kó di mọ́wọ́ kó fi ṣayé àdìsí náà lọ́ngì díẹ̀ ẹ jẹ́ àfọkọ́sì lérí bí a fẹ́ lò ó ní wa'lam lọ́mọ̀ anal ummata pé gbogbo nation pátápátá gbogbo ènìyàn pátápátá tán bá kó jọ làwìṣàmọ̀ tí gbogbo wọn dira wọn lọ́wọ́ mú pé ẹ jẹ́ àjọṣọwọ́pọ̀ ala an yanfa'uka bi shay'in nípa fẹ́ sọ lágbájá dọlọ́lá ẹ jẹ́ àdáwùjọ fún kó ní owó kọjá bó ṣe yẹ gbogbo olówó ayé wa dáwùjọ fún ọ kọ́mọ̀ jù lówó kan bó ṣe máa dín mọ́ ẹ pé kí n tiẹ̀ bá lágbájá pàdé kí n bá Bill Gates pàdé kó gbé company kan fún mi nínú àwọn company rẹ̀ kí n bá àwé tó ní Google pàdé àbí wọ́n ṣe ń pè kó gbé àwé tó ní Microsoft kó gbé gbogbo company rẹ̀ fún mi báyìí ọmọ tó ní Facebook kó gbé Facebook lé mi lọ́wọ́ kó gbé company rẹ̀ lé mi lọ́wọ́ bó ṣe máa dín mọ́ rẹ̀ nu Ọlọ́run Ànábì sálàm wa ni ó dá jẹ́ gbogbo wọn papọ̀ kọ́mọ̀ tún jẹ́ nìkan mọ́ fi Dangote kún wọn fi gbogbo àwọn tó lówó lọ́wọ́ kún wọn kí gbogbo wọn wá da gbogbo asset wọn papọ̀ ala yanfa'uka bi shay'in nípa afẹ́ sọ ọ́ dọlọ́lá Ànábì sallam ní lam yanfa'uka illa bi shay'in qad katabahu Allahu laka wọn ò lè rí ọ sọ dọlọ́lá wọn ò lè rí ọ sọ dolówó wọn ò lè rí ọ fi ṣe nǹkan kan àfi tọ́lọ́mùbá ti fẹ́ sọ ọ́ dà àfi tá a bá ti kọ sínú ìwé pé yóò di tiẹ̀ ní yóò di tiẹ̀ ìgbìyànjú kọ́ ní dọ́là mo lè sáré sókè mo lè sáré sílẹ̀ mo gbọ́n mo smart kọ́ ní ìdòwó ẹni Ọlọ́run bá ní yóò lò ó lọ́wọ́ Ànábì sallam tí wá ní wàláwò ìṣàmà tán bá tún kójọ àlá àyẹ̀ dòrú kà ń pé ẹ kó gbogbo àjẹ́ ayé jọ gbogbo alásàsí ayé ẹ̀jí wọn dáwọ́ papọ̀ gbogbo àwọn abatanijẹ́ láyé gbogbo àwọn olùpẹ̀gàn ayé gbogbo àwọn olójúbú ayé ẹjọ́ ṣiṣẹ́ papọ̀ ẹ ranra yín lọ́wọ́ àtàwọn àlìjẹ̀nú tó burú jù àlá àyẹ̀ dòrú kà ń pé ẹjẹ́ abati ẹ̀jẹ̀ ẹjẹ́ apá ẹjẹ́ àṣàṣì ẹjẹ́ ayé àwọn èrè
lam yadurruka illa bi shay'in qad katabahu Allahu alayka. Wọn ò ní nǹkan kan tán lè fi ṣe ọ́ tó tayọ ntọ́lọ́run bá ti kádàrá pé yóò rí bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀. Rufi'atil aqlam, ìwé tá a kọ sí wọ́n ti gbé gègé sókè. Wa jaffati suhufu, ìwé náà ti gbẹ. Ibi a kọ sí ó ti gbẹ. So nídìí àti ṣẹ̀ṣẹ̀ kódà ẹni tí ọmọ Ọlọ́run tí kì í kírun tí kì í yóò fàárọ̀ mu tí yóò fọ̀sán mu tí yóò fàlẹ́ mu tí ẹ lè sàásì kọ́ mọ́ mu kò yẹ ṣe pórí ẹ le kò sínú ètò ni a ní yóò lo 70 láyé ẹ fẹ́ pa 20 ṣé Ọlọ́run ni ọ̀wá mọ tí ń ṣe àbí ìwé Ọlọ́run lẹ́yìn fẹ́ yí padà ẹ̀yin tó ẹni tí ó yí ìwé Ọlọ́run padà a ní yóò lo 70 láyé ẹ wá fẹ́ pa ní 20 kò ní kú ẹ yà mọ́ lérí rẹ̀ lé tí ó fi pé 70 láyé ni kò nídìí ogun bẹ́ẹ̀ ni tá a bá lẹ́mìí rẹ̀ ò ní gùn kò sí ní tẹ́ fẹ́ fi kún fún àyàfi tó bá wọn Ọlọ́run ọba tí kọ pé mo fẹ́ yí padà ẹni tá a ti lẹ́mìí rẹ̀ ó gùn kó kúrú ẹni tá a ti lẹ́mìí rẹ̀ ó kúrú afẹ́ kó gùn nítorí àwọn sábàbí tọ́lọ́mọ ti torí ẹ̀ yí kádàrá padà àfi tá a bá fẹ́ yí padà lókù nítorí náà ìgbìyànjú ọmọ ènìyàn kọ́ ní sọ́dọ̀ lọ́la lẹ́sìn yẹn lọ́lọ́run fẹ́ ká mú lára Nábì Yusuf alayhi salatu wassalam ó kúkú ti mọ̀ pé wọ́n padà pìtàn rẹ̀ fún wa lójú ọmọ bá a wí kó lè fi báwí yẹn kọ́ àwa lẹ́kọ̀ọ́ tó bá dè ní pé Yusufu nígbà tó o ti fi tọ́lọ́run ṣe mọ́ yìí tó wá jẹ́ sí pé ìgbó pé ọgbọ́n kọ́ ọmọ rán ni sáwọn lọ́ba pé ẹdùn ẹ ṣàánú mi bí n ṣe kúrò lẹ́wọ̀n bí n ṣe bọ́ nínú kéèsì tí mo wọ̀ yìí wọ́n yàn mí jẹ ni bó ṣe bọ́ ń bẹ̀ ọwọ́ àròpọ̀ dọwọ́ àwọn ọba ọ̀ràn ti pé ọwọ́ Ọlọ́run ló wà nítorí bẹ́ẹ̀ o fàlábì ṣàfihàn ní bẹ́ẹ̀ ràn sí ní ọ̀dẹ̀ wàá pẹ́ lẹ́wọ̀n ó sì wàá pẹ́ lẹ́wọ̀n fún tó ṣe Ọlọ́run wọ́n dájú ẹ̀wọ̀n rẹ̀ láti sánmà wá wọ́n dájọ́ ẹ̀wọ̀n rẹ̀ wọ́n sẹ́ńtẹ́ǹsì ẹ̀ láti inú sánmà ẹ̀kọ́ mi tó yẹ ká tún kọ́ lérí àyà yìí ká tó tẹ̀síwájú ni pé Ànábì Yusuf alayhi salatu wassalam Ọlọ́run ní fàlábì fa ansahu shaytanu dhikra rabbihi ṣètánì gba Yusuf lágbè láti rántí Olúwa ẹ̀ ọgbà Yusuf lágbè tani ṣètánì tí ń súnmọ́ tó wá láyà láti lè máa affect àwọn ànábì Ọlọ́run abẹ́rò Ọlọ́run ní fa ansahu ṣètánù wá gba Yusuf lágbè zikra rabbihi láti lè rántí Olúwa ẹ̀ tani ṣètánì bó ló ṣe wá lágbára débi tí tún fi ń dọ́dọ̀ àwọn ànábì Ọlọ́run ṣé bí ṣètánì ti sọ pé la ibadaka minhumul mukhlasin àwọn tí ì ní lè pàṣẹ lélẹ́rí tí mi ò ní lè fọwọ́ kàn ń làwọn ẹrú rẹ̀ tó bá kó yọ tá a sì ní Yusuf jẹ́ kan náà àwọn mukhlasin nínú súrà yìí kan náà lọ́lọ́run ti ń sọ pé innahu min ibadinal mukhlasin tá a ti kà síwájú nígbà tí wọ́n fẹ́ kó bá wọn láṣepọ̀ tí ò wá ṣe bẹ́ẹ̀ tí Ọlọ́run sọ pé láwùlá ara aburhana rabbihi tí èyí bá ṣe pé Yusufu afún ní àmọ̀dájú látọ̀dọ̀ Ọlọ́run ọba ni òun náà làhámà bíhà kò bá wọn Yusufu àti ṣe kadhalika linasrifa anhu su'a wal fahsha innahu min ibadina al-mukhlasin Yusufu náà ń bẹ nínú àwọn ẹrú wa tá a máa kó yọ níbi gbogbo lọ́wọ́ ṣètánì Ọlọ́run láwọn kó yọ lọ́wọ́ ṣètánì ìtẹ̀síwájú ọ̀rọ̀ Ọlọ́run tún sọ pé fáǹsáhù ṣètánù dhikra rabbihi ṣètánì affect Yusufu kò jí ọ̀rántí àti fọ̀rọ̀ lọ Ọlọ́run ọba èèyàn ló kó mátà rẹ̀ lé lọ́wọ́ nígbà yẹn tá a sì ní kò burú fáwa láti dánwò àmọ́ requirement àwọn ànábì Ọlọ́run àmọ́ strict ju tiwa lọ nítawó ṣe tá a kà kẹ́sìn ó lè jẹ́ sí pé ẹ̀ṣẹ̀ ní táwọn bá dánwò tó yẹ kán ṣe jù bẹ́ẹ̀ lọ torí ìmánì àti àmọ̀dájú tá a fún wọn jù bẹ́ẹ̀ lọ a expect performance tó jù bẹ́ẹ̀ lọ látọ̀dọ̀ wọn èyí ṣe tọ́lọ̀ wá ní ṣètánì wá ń gba Yusufu lágbè kìí ṣe Yusufu nìkan alayhi salatu wassalam ẹ bá wọnú Kùránì dáadáa ẹ tún rí i pé anabi Musa alayhi salatu wassalam nínú suratul Kaf Ọlọ́run sọ pé wa ma ansanihu illa shaytanu an adhkura nígbà tóun àti Khadiru ń ṣèrìn àjò tó wá mú ẹja dání sọ́rí anabi Yusha alayhi salatu wassalam tí òun ló tẹ̀lé Musa òun ni wàkọ́ fàtà tí Musa mú dání ọmọ kékeré tá nàbí Musa mú dání wọ́n wá débì kan ẹja tá nàbí Musa alayhi salatu wassalam mú fún àwọn kan lẹ́ja ni àwọn kan ṣàlù oúnjẹ nǹkan jíjẹ kan ni tí ọjọ́ ẹja nǹkan jíjẹ nú odò wọ́n á ní wọ́n á mú ẹja pèlè ẹja toró náà ló hàn jù wọ́n mú ẹja náà dání pé tẹ́bi bá ti ń pa wá o á jẹja nínú àwọn ẹgbàá wa hadith wọ́n sọ pé ẹja yẹn làpẹrẹ pé bí tẹ́ja bá ti sọnù lọ́wọ́ yín ibẹ̀lẹ̀ ti bá Khidru pàdé kìí ṣe jíjẹ gangan lọ́wọ́ fún ìgbà tẹ́bi wá ń pa wọ́n tí Musa wá ní mẹ́ja níwá ká jẹjọ ọmọ ní ọmọ wa rí i pé ẹja ti sọnù lọ́wọ́ òun
ó ní fáǹsáhù ṣètọ́nù àwọn ìwà máa ń sa níhù ilà ṣètọ́nù anàkúrà ṣètánì lọ́gbà mi lágbè láti rántí sọ fún yín pẹ́já ti sọnù mọ́ mi lọ́wọ́. ṣètánì gba ànábì ọlọ́run ọba lágbè ó di méjì lẹ́yìn tí yusufu yà alayhi salatu wassalam. ó dà ànábì muhammadu sallallahu alayhi wa sallam ńkọ́ tábà fi sọ pé bóyá ránkì àwọn ànábì tá a dákọ̀ yóò tó ti ànábì muhammad ànábì tó ga ju gbogbo àwọn ànábì lọ. olúwa tún sọ tiẹ̀ nínú qur'ani náà nínú suratul an'am tó ń sọ pé idha ra'ayta alladhina yakhuduna fi ayatina muhammadu tó bá ra wọn tán sọ̀rọ̀ àwọn ọlọ́run ọba bí ò ti yẹ bí ò ti tọ́ fa'arid anhum gúrí kúrò lọ́dọ̀ wọn mọ́ wà pẹ̀lú wọn hatta yakhudu fi hadithin ghayrihi títí tí wọ́n fi mú tọ́pìkì míì. fa imma yunsiyannaka shaytan ẹ̀rí imma yunsiyannaka shaytan tó bá ṣẹlẹ̀ pé ṣètánì gbà ọ́ lágbè ní mọ́mẹ́ǹtì kan tó ti jòkó pẹ̀lú wọn tó rántí fala taq'ud ba'da dhikra ma'al qawmi zalimin tó bá ti rántí kété tó bá ti rántí yẹn mọ́ wà pẹ̀lú wọn mọ́ dìde gbogbo bí wọ́n bá ti ń sọ̀rọ̀ àrọ ọlọ́run láì dáa tí wọ́n ní àwọ ọlọ́run ọba fi ń bẹ̀ mọ́ dúró ń bẹ̀ nítorí ìbínú ọlọ́run lè sọ̀kalẹ̀. ẹ̀rí ó ní wa imma yunsiyannaka shaytan tí ṣètánì tó bá ṣẹlẹ̀ pé ṣètánì gbà ọ́ lágbè. Kùránì tún kọ̀nfàmù pé ṣètánì lè gba ànábì Muhammad ní àgbé tí ń túmọ̀ sí pé bí ṣètánì bí ò ṣe ní influence lérí àwọn ànábì ọlọ́run tó yẹn náà àwọn nǹkan kéékèèké kan bẹ nínú àrà tó lè dá àwọn kéékèèké ọ̀hún náà níbi nìsíàn kó mọ mú wọn gbàgbé nǹkan. ṣèbá ànábì Ayub alayhi salatu wassalam ṣèbá òun náà sọ pé masaniya shaytanu bi nusbin wa adab ṣètánì fọwọ́ bà mí pẹ̀lú nusbin wa adab wàhálà àtìyà àárẹ̀ tó kọlu ànábì Ayub alayhi salatu wassalam. kí ni ó mú ayà lọ́bẹ̀ ní pé nìsíàn tọ́lọ̀ ń sọ ń bí tó ní yusufu ṣètánì fi ìgbàgbé kọlu yusufu yóò máa jẹ́ bí ìbéèrè pé ṣe bá a sọ pé ṣètánì ò ní kápá lérí àwọn ànábì ọlọ́run bó ló tún ṣe lè gbà wọ́n lágbè. bẹ́ẹ̀ ni irú àwọn nǹkan kéékèèké bẹ́ẹ̀ tí èyí ṣe nǹkan tí ó affect mẹ́sẹ̀gì wọn ṣètánì ó lè rọ́gbọ́n rẹ̀ dá lérí wọn. ìyẹn ló justify àdìsí ànábì sallallahu alayhi wa sallam tí ń bẹnu Sahih Muslim ń pé ìrántí ṣe ń bẹnu Bukhari náà ń pé wọ́n sàṣì ànábì sallallahu alayhi wa sallam àwọn ṣe Labid ibn al-Asam kan ni wọ́n ń pè tó sàṣì ànábì sallallahu alayhi wa sallam. so ń pé àṣàṣì múyàn kò nídìí kó jẹ́ ní ibi kó tó lè mú ọ ó lè jẹ́ ní ire náà ó lè jẹ́ ní tí èèwọ̀ ẹ̀ṣẹ̀ ó lè jẹ́ ní tí èsín gbẹ́rẹ́ ó nídìí àti jẹ́ ní tí ń ṣoògùn kóògùn tó lè máa ràn ọ́. ṣèbá ànábì ọlọ́run là ń sọ tiwọn yìí bó ló ṣe ràn ànábì Muhammad sallallahu alayhi wa sallam ànábì ń ṣolóògùn ni àbá ànábì fún rẹ̀ náà wá jẹ́ ẹni tí ń wẹṣẹ̀ tajà tó gùn wá tí wọ́n fi wá ń sàṣì ànábì tásàṣì fi wọ́n ràn án àṣàṣì yẹ̀húdí tọ́sà tọ́ta ń kókó tó tí wọ́n lọ jù sí abẹ́ ibì kan tó fi wá ràn ànábì sallallahu alayhi wa sallam. so on this basis náà làwọn èèyàn fi máa ń takò àdìsí yẹn ká a ṣe wá sọ pé àṣẹ àṣàṣì ràn ànábì sallallahu alayhi wa sallam tọ́lọ̀ ń sọ pé wallahu ya'simuka minan nas ọlọ́run ó máa protect rẹ lọ́dọ̀ níbi gbogbo aburú àwọn èèyàn tọ́lọ̀ ti ṣàdéhùn fún bó laburú tún ṣe wá bó làṣàṣì ṣe wá ràn. ìdáhùn rẹ̀ náà ni pé bó ni ìgbàgbé ṣètánì ṣe mú ìgbàgbé kọlu gbogbo àwọn ànábì ọlọ́run tó ti wá ṣáájú náà àtànábì Muhammad sallallahu alayhi wa sallam tí Kùránì sọ tẹ́ bá reject àdìsí wọn reject àyà àti suratu Yusufu yìí ń pè fansahu shaytanu dhikra rabbihi reject àyà suratu al-An'am tó ní wa imma yunsiyannaka shaytanu fala taq'ud ba'da dhikra ma'al qawmi zalimin reject àyà tí ń bẹ nínú Káfí pé wa ma ansanihu illa shaytan inte reject pọ̀ reject Tayubu tó ní anni masaniya shaytanu bi nusbin wa adhab. so influence yẹn àwọn ṣètánì Olúwa fún un lágbára láti nírú influence tí ò ní affect message wọn lé àwọn ànábì ọlọ́run ọba lérí tó bá ti lè ràn àwọn ànábì ọlọ́run ta lókù tí ó lè ràn ta lókù tí ó sọ pé èmi ti kọjá àṣàṣì kò sẹ́ni tí ó lè mú. ànábì Musa alayhi salatu wassalam níjọ́ tí Fíráúnà náà tó kó àwọn ológun jọ àtàwọn onídán tó kó wọn jọ ń pé ó yẹ wá ṣe dán ó rò pé ànábì Musa alayhi salatu wassalam ó ṣe bó ní dán lòun náà nígbà tó rí pójú pọ̀pálẹ̀ ó dejò lọ́wọ́ ni àṣedán lọ fẹ́ fi kó wa jẹ ló fẹ́ fi kó wa lómi ọbẹ̀ jẹ ọ̀dà àkó gbogbo onídàn lú ìjọ ẹjẹ́ wá pidán káwọ́ ẹni tó mọ dán pa jù gbogbo àwọn onídàn wá pidán. Olúwa wa ń sọ pé walamma alqaw hibalahum wa isiyahum yukhayyalu ilayhi min sihrihim annaha tas'a yukhayyalu ilayhi wọ́n dán lójú Musa lọ́lọ́run sọ wọn
yukhayyalu ilayhi wọ́n dán lójú ṣe bí n tó ní dán ṣe fún gbogbo àwa tá a mọ̀ wo performance ó ń dán bí tó bá ti ń ṣe náà ni pé yóò dán gbogbo wa lójú ó lè ní ká máa wo abẹ́rẹ́ ló mú dání a sì máa rí bí elephant ló fẹ́ kọjọ lójú wa lábàá máa ń ké elephant ńláńlá rè ejò ńláńlá rè abẹ́rẹ́ sì ló mú dání òun mọ̀ ipá abẹ́rẹ́ lòun mú dání bẹ̀tí ó ti dán wa lójú n tó ní a máa rí òun lá máa rí yukhayyalu ilayhi wọ́n ń dán lójú Musa lọ́lọ́run sọ wọn o min sihrihim kìí tún ṣe sábàbí kankan ló fa ìdánlójú ń tọ́ta yọ oògùn táwọn ológun ń ṣe yẹn kó oògùn yẹn lọ́ràn anaha tẹ̀sìn àyín wá ń rí bí nǹkan kan ti ń rìn lẹ́nlẹ̀ báyìí bí ejò anabi Musa nù alayhi salatu ṣó tó lọ́dọ̀ Ọlọ́run ṣé mi tó ṣẹ́nìkan nù wá lè tó lọ́dọ̀ Ọlọ́run so ìyẹn ṣoògùn kò ṣoògùn ọ wẹṣẹ kò wẹṣẹ oògùn lè ràn tó bá ṣe déédéé kádàrà nítorí nǹkan pè lásàsí nǹkan pè lóògùn àbá kan ni tí ó yàtọ̀ sí tólógùn máa dá àbá kan ni tálásàsí máa dá tí ó yàtọ̀ sí ìbọn tó níbọn náà gbé dání tó o nídìí àyíṣọ́kẹ́ ẹni tí kì í bá wẹṣẹ ìbọn ò lè ràn ẹni tí kì í bá ṣoògùn àbẹ́ni tí kì í bá ṣe àìdá tí ì bá ṣẹ̀ ìbọn ò lè ràn ìbọn lè ràn bẹ́ẹ̀ náà làṣàsí ọfà kan lòun náà ọ̀kan rí bóun ṣe máa wọ́ọ̀kì ni alẹ́fẹ̀yìn júrí ìbọn bọ́ta ṣe ń jáde ńbẹ̀ tí ń lọ ara ẹni tí wọ́n yìn sí àṣàsí ọfà kan lòun náà ata kan lòun náà tán máa júyàn tó jẹ́ sí pé kò ṣeé fẹ̀yìn júrí náà ló já mọ́ pé ní sẹ́hìrù àmọ́ bó ṣe ń work sáyẹ́ǹsì ò rí bí prove ẹ̀ fún wa àmọ́ àwọn ológun táwọn mọ̀ pé ewé báyìí ń ṣiṣẹ́ nǹkan báyìí substance báyìí ń ṣiṣẹ́ nǹkan báyìí wọ́n wàá da dúró ẹ̀ papọ̀ àwọn ọmọ tó fẹ́ bí ni wọ́n wàá ta gẹ́gẹ́ bí ọfà sẹ́ni tí wọ́n bá fẹ́ ta sí lára ṣùgbọ́n ti lẹ òkò tá a mọ̀ fojú rí mọ́ ti lẹ́yìn tó lè bá anybody àṣemọ́lẹ̀ anabi sallallahu alayhi wa sallam lóko lẹ́yìn tọ́lọ̀ ti sọ fún un pé wallahu ya'simuka minan nas olúwa máa protect rẹ olúwa ti sọ fún un pé màá máa protect rẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tá anabi sallallahu alayhi wa sallam dé Madina ẹnu ọ̀nà anabi ó láwọn tí máa dúró ń bẹ̀ láwọn gidi gẹ́kú tí wọ́n dúró ń bẹ̀ tí wọ́n máa protect rẹ títí tí lè ó fi mọ́ nígbà tọ́lọ̀ ń reveal àyà pé wallahu ya'simuka minan nas lànàbí release àwọn sàábé tí wọ́n máa gba duty lọ́wọ́ ara wọn kí ẹ máa lọ Ọlọ́run ti ṣàdéhùn pé wọ́n máa protect mi ní ìdí kẹ́nìkan dúró lẹ́nu ọ̀nà mi mọ́ tòun ti bẹ́ẹ̀ èyí ṣe tí wọ́n jù ní ọkọ̀ lójú ogun tí eyín rẹ̀ fi wá kán tẹ́jẹ̀ yín ṣé kò sí protection mọ́ ni obviously irú protection kọ́ lọ́lọ́run ṣàdéhùn so bẹ́ẹ̀ wá ní kánẹ́bí sálàmù wọ́n gbàgbé àbí kẹ́nìkan àṣàṣì tó yẹ kí effect rẹ̀ náà lára nábì tẹ̀bí ẹnu pé kọ́ máa gbàgbé nǹkan kó ti ṣe nǹkan kọ́ dàbí ìgbà pé kò tí ì ṣe é ni irú àṣàṣì bẹ́ẹ̀ àwọn ànábì Ọlọ́run tọ́lọ̀ ń bá tó bá ṣe déédéé kádàrá tó bá ṣe déédéé palẹ̀mọ́ Ọlọ́run Olúwa lè ní kó mú wọn nítorí ìgbìyànjú lálásàṣì náà ń ṣe òun náà ń try ni gẹ́gẹ́ bí ẹni tí ń yìnbọn náà ṣe try ẹni tí ń tafà náà try ẹni tó ju òkò náà try ni tó bá wọn Ọlọ́run pé kọ́ báyàn yọ báyàn tó bá wọn Ọlọ́run kọ́ mọ́ báyàn kò ní báyàn òun ni àdìsí ta kàlẹ́ kan pé wàlá wíṣà máa táwọn ènìyàn bá kójọ aláàyàn dòrúkà ní pé wọ́n fẹ́ ṣe ọ́ láburú bìṣẹ́ ń pẹ̀lú nǹkan kan lam yadurruka illa bishay'in qad katabahu Allahu laka àṣàṣì wọn ò lè ràn ẹ́ àfi tó bá jẹ́ pé tí ń bẹnu àkọọ́lẹ̀ ló fi jẹ́ kọ́ba tí ń kà kọ́ọ́lẹ̀ ló bẹ̀rù jù kì í ṣe alásàṣì ọba tí ń kà kọ́ọ́lẹ̀ òun ló bẹ̀rù jù nítorí alásàṣì gbogbo ìgbìyànjú rẹ̀ ò nítumọ̀ gbogbo ń tó palẹ́ lò kò nítumọ̀ tọ́ba tí ń sáyẹ̀nsì nǹkan pé mo approve ẹ̀kọ́ ṣẹlẹ̀ ó ṣe déédéé ní tèmi náà ń fẹ́ tọ́ba tí mo fún yàn lápúrúvà bẹ́ẹ̀ tí ọba ti fún wọn lápúrúvà àṣàṣì ò nítumọ̀ yọ gbẹbọ jù bẹ́ẹ̀ lọ yọ sàṣì jù bẹ́ẹ̀ lọ eré rẹ̀ náà ni ó máa dà lé lérí lẹ́yìn àbáṣepọ̀ wa àtọ́lọ́run fi gbọdọ̀ dán mọ́ra yín nígbà tá a bá ti súnmọ́ ọba tí ó approve ẹ̀ tá a ti lọ àti lọ́sẹ̀ mọ́ àti bá a dọ̀rẹ́ ẹnu wípé ká máa bẹ́ẹ̀ ní gbogbo ìgbà pé gbogbo ìgbìyànjú alásàṣì gbogbo ìgbìyànjú olójú burúkú gbogbo ìgbìyànjú àwọn afẹ́kóorí ẹni ó bàjẹ́ Ọlọ́run má jẹ́ ó ṣẹ lérí wa má jẹ́ ó ṣẹ lérí àwọn ọmọ wa má jẹ́ ó ṣẹ lérí gbogbo nta ní Ọlọ́run lábàdọ̀ rẹ̀ kò jẹ́ bó ṣe jẹ́ ìtumọ̀ nìsíyànù tí Ọlọ́run fi ti sọ́dọ̀ anabi Yusuf alayhi salatu wasalam pé Ṣẹ̀tánì gbà alágbè láti lè rántí Ọlọ́run ọbẹ̀ àyà tó tẹ̀lé Ọlọ́run ní wa qala al-maliku inni ara sab'a baqaratin simanin yakuluhunna sab'un i'jafun wa sab'a sumbulatin khudrin
وأخر يابسات يا أيها الملأ أفتوني في رؤياي إن كنتم للرؤيا تعبرون. وقال الملك ọba ìlú lẹ́yìn ọ̀rẹ̀yìn nígbà táìmọ̀ iye ọdún padà kọjá tànàbí Yusufu tọ́lọ̀ ní falabisa fi ìsìjì níbi àṣẹ nìyà Yusufu padà pẹ́ lẹ́wọ̀n látara àṣìṣe táwa fojú kékeré wò tèmi èrè ó fojú kékeré wò táwa máa ń ṣerú ẹ̀ lójoojúmọ́ tá a bá ní iṣu kan nísìnyí àbá àti ẹ̀ lówó lọ́wọ́ àti láwọn nọ́mbà lóríṣiríṣi tá a pè lágbájá mi ò lówó lágbájá ràn mí lọ́wọ́ lágbájá mo dájú òde sọ́nà o èyí tá a fi tètè kó síwájú Ọlọ́run táwọn ànábì Ọlọ́run bá dánrú ẹ̀ wò wọn ò rí báwí Yusufu wá jẹ báwí Ọlọ́run ọpẹ́ lẹ́wọ̀n lẹ́yìn tọ́lọ́run wá ṣetán láti mú Yusufu jáde lẹ́wọ̀n ó wá ní kọ́bọ̀ lálà ọba ìlú ó wá lálà qala al-malik alátọ́ba ńlá torí ẹni tí Yusufu sọ fún pé tó bá dé ta rántí mi o kò rántí mọ́ ìgbà táwọn kan tún fún àǹsáwù ṣètọ́nù dhikra rabbi ibi táwọn tún sínú pé ẹni tí Yusufu rán ń pé tó bá ti dé gbòòrò lọ́dọ̀ ọba dákọ̀ mi rántí kéèsì mi bá mi sọ kéèsì mi fún fáǹsáwù ṣètọ́nù dhikra rabbihi wọ́n ní pé ṣètánì wá gbà alágbé dhikra Yusufa li rabbihi láti lè mention kéèsì Yusufu lọ́dọ̀ kò rántí Yusufu mọ́ rárá nígbà tó ti jáde lẹ́wọ̀n nǹkan bá láìfù tiẹ̀ lọ títí sí Yusufu fi pẹ́ ní ẹ̀wọ̀n ibi àwọn tú sínú àmọ́ a sọ pé ibi tó dáa ká tú sí ni pé Olúwa gba Yusufu lágbè láti lè rántí Ọlọ́run kìí ṣe fún ẹni tó jáde lẹ́wọ̀n láti lè rántí Yusuf fún Yusufu láti lè rántí Ọlọ́run lásìkò náà ó wá ṣe bẹ́ẹ̀ fáìmọye ọdún tí àwọn onítàn jiyàn sí gẹ́gẹ́ bá a ṣe sọ pé ọdún mélòó ni àwọn kan lọ́dún 5 àwọn kan lọ́dún 7 àwọn kan lọ́dún 10 àwọn kan ní 12 13 14 bí wọ́n ṣe dákọ̀ rẹ̀ nu títí tí Ọlọ́run fún wa ní kọ́bọ̀ lálà aláwo ló lá ó ní ìní àrà sábùn àbàkàrà àti mọ́ lálà mo rí màálù 7 sì máa ní tọ́ sanra wọ́n ló lálà ń pa àwọn màálù 7 yẹn jáde láti inú odò gbígbẹ ilẹ̀ odò tómi ẹ̀ ti gbẹ ni màálù tọ́ sanra 7 ti jáde yakuluhunna sab'un ijafun mo tún wá rí màálù 7 míì táwọn jáde lápá òsì 7 kan jáde látọwọ́ ọ̀tún 7 kan jáde bọ̀ lápá òsì ṣẹ́rí 7 tó jáde látàpọ̀ ọ̀tún wọ́n sanra màálù tó sanra gidi tọrọ ń jẹjẹ ni wọ́n ṣe wá rí 7 kejì tó jáde ní other side àwọn ń jẹ́ màálù 7 tí ó ti gbẹ tí ò lẹ́ran lá egungun àsìn egungun ni wọ́n òun wá rí i pé yakuluhunna sab'un ijaf àwọn màálù 7 tí ò lẹ́ran lá tán ti gbẹ crown yẹn wọ́n wá ń jẹ màálù tó tóbi ọwọ́ àjọ òun lójú pé màálù tó gbẹ tí ò lẹ́ran lára ọwọ́ àlànà ń wá ń gbé odindi màálù tó sanra tó lẹ́ran lára wọ́n ń gbé èémì màálù tí ò lẹ́ran lára 7 wọ́n ń gbé màálù tó lẹ́ran lára 7 wọ́n ń gbé wọn jẹ wọ́n ń gbé wọn mì òun tún wá rí nínú ojú àláyẹn pé wasab'un sumbulatin khudrin sumbula èso wheat àbí seed wheat nígbà tán bá ṣẹ̀ṣẹ̀ fẹ́ já tí ń bá ń bẹ nínú cover rẹ̀ níbi èpo rẹ̀ náà ń pè ní sumbula èpo yẹn rí i pé yóò gùn yóò dàbí ṣùkú máa jọ bí àgbàbá bí èpo àgbàdo náà ṣe máa rí àmọ́ wọ́n ṣe wọ́n báyìí so ó wá tó bá sì wà nínú in tó cover rẹ̀ yẹn èpo rẹ̀ náà ń pè ní sumbula òun wá rí sab'un sumbulatin òun rí àwọn èpo wheat bẹ́ẹ̀ wheat tí ń bẹ nínú èpo rẹ̀ òun rí bíi 7 khudrin tí wọ́n sì fresh tí wọ́n green dáadáa wa ukhara yabisat òun tún rí 7 míì táwọn ti gbẹ tán ti gbẹ tí wọ́n green mọ́ àwọn èyí tí wọ́n tán ti gbẹ tí ò green mọ́ wá ń lọ́ mọ́ àwọn èyí tó ti green àwọn èyí tó ti green yẹn náà tí wọ́n sì tutù wọ́n wá di páwọn náà ń gbẹ bí ìtọ́ gbẹ ṣe ń lọ́ mọ́ èyí tí ò tí ì gbẹ nìyí tí èyí tí ò tí ì gbẹ yẹn náà ń gbẹ lẹ́ẹ̀kan náà ìyẹn ni pé wọ́n wúlò mọ́ àwọn èyí tó ti gbẹ yẹn ń kó tí wọ́n ran èyí tí ò tí ì gbẹ bẹ́ẹ̀ náà làwọn màálù àwọn èyí tí wọ́n lẹ́ran lára wọ́n ń jẹ àwọn èyí tó lẹ́ran lára definitely aláìgbọ́dọ̀ nítumọ̀ wọ́n ní yá ayyuhal mala ẹ̀yin èèyàn mi gbogbo ẹ̀yin tá a jọ máa ń ṣe ìlú àwọn màláù làwọn èèyàn ńlá tí wọ́n nítumọ̀ nínú ìlú tí wọ́n jọ máa ń péjọ ó ní aftuni fi ru'yaya láti mọ láyé dákun ẹ̀ bá ń wá túmọ̀ fún ẹ sọ túmọ̀ ẹ̀ fún mi ẹ ṣàlàyé ẹ̀ fún mi mo mọ̀ pé aláyìí nítumọ̀ in kuntum li ru'ya ta'burun tó bá jẹ́ sí pé ẹ̀yin jẹ́ nìkan tó mọ ìtumọ̀ àlá tó bá jẹ́ sí pé ẹ jẹ́ nìkan tó mọ ìtumọ̀ àlá
ìgbà tí wọ́n dá lóhùn qalu adghasu ahlam wọn ni alátọ̀ láyé ò ní túmọ̀ adghasu ahlamin àwọn àlá tí ó ṣe pa ara wọn tí ò ní túmọ̀ níta pè ní dígísù òun ni àwọn nǹkan bí èso kan àwọn igi kan bẹ tí wọ́n máa fi gbálẹ̀ láwọn bí ìlú òkè àtàwọn ilẹ̀ wọ́n máa fi gbá èso ní yóò gùn lọ́yìn ọwọ́ yóò dàbí ìgbálẹ̀ yóò ṣe mú dání bí igi àmọ́ ọwọ́ ẹnu rẹ̀ yóò ní ọwọ́ tí ó tàlàǹgà síra wọn tí ó pọ̀ bí ìka àmọ́ tínrín gbogbo ó ṣe wọ́n máa fi gbá ilẹ̀ ńlẹ̀ nígbà míì òun náà ń pè ní dígísù wọ́n á máa fi ṣe hádù ṣìnà nínú ṣẹ̀ríà nígbà míì látọ́lọ́ ní wàhúdù bíi yẹ̀dúkà dìgísàn fàdúrí bìhí wàlà tahnas wọ́n lóun là nẹ́bí sọ́lá sálàmù ń lò níjọ́ tí arákùnrin kan ọgbẹ́ kò lẹ́ran lá kò lálàáfíà kò tiẹ̀ lè dá dúró wọn á ló ṣe ṣìnà wọn á ní wọ́n nà lẹ́gbẹ̀ẹ́ ṣìnà bá nílé ìlẹ́gbẹ̀ẹ́ yóò kú dànù ẹgbàá 100 eléyìí kò lálàáfíà kò tiẹ̀ lè jẹ́ gbá 10 láìkú wọn á ní wọn lo dígísù kíní tá à ń sọ yèmí ọmọ Yorùbá rẹ ni yóò dàbí igi yóò ṣe mú dání àmọ́ yóò lẹ́nu tínrín tí ó pọ̀ ẹ má dàbí ẹnu èso làbídùn wọ́n lè fi na ẹni tí wọ́n bá fẹ́ nà ní ẹgbàá ṣìnà ṣe pé ẹnu yẹn pọ̀ ẹnu yẹn ti nà á papọ̀ yóò dàbí ìgbà pọ̀ jẹgbà 100 papọ̀ lẹ́ẹ̀kan náà bẹ́ẹ̀ tí wọ́n bá kàn ti kó o bò lẹ́ẹ̀kan ó ti tó báwọn bí ìgbà pọ̀ jẹgbà 100 papọ̀ lẹ́ẹ̀kan náà ìyẹn fa táwọn àfọ mímọ̀ kan nínú àwọn Ṣàfi'í yà wá pé ẹni tẹ́ bá ti rí pé tẹ́ bá fẹ́ nà ní ẹgbàá ṣìnà kò lè ẹ̀mí rí o lè gbé ó lè kú dànù wọ́n ní tẹ́ bá jẹ́ pé ẹni tó wíìkì bẹ́ẹ̀ wọ́n lè fi yẹn ṣe hádù fún dígísù ibi tá a ti yà lọ́nu tán pé dígísù nù wọ́n ní adghasu ahlam àlá wọ́nranwọ̀nran àlá tí kan ọ̀jọ̀ kan tí ò dira wọn mú sórí àlá yìí ò dira wọn mú adghasu ahlamin àlá wọ́nranwọ̀nran tó ṣe lọ́tọ̀ọ̀tọ̀ wàmọ́ nahnu bi tahwilil ahlami bi alimin àwọ̀ ọmọ túmọ̀ rú àwọn àlá báwọn yìí àwọn àlá tí mẹ́sẹ̀jì gbogbo tó ṣẹlẹ̀ ń bẹ̀ nínú dírámà yẹn náà ò dira wọn mú kọ̀ jọra wọn ọ̀tọ̀lẹ́ lálẹ́ èso lálá wheat tún lálá màálù bó ni wọ́n ṣe fẹ́ relate mara wọn yìí tó fi jẹ́wọ́ pé nímọ̀ ń pẹ́ wọ́n ń sọ ipá láwọn ni ò ní nítumọ̀ wàmọ́ nahnu bi tahwilil ahlami bi alimin àwọ̀ ọmọ túmọ̀ àwọn àlá báyìí hulumu ni wọ́n pè é wọ́n mọ̀ pé ru'ya ni ọba tó lálàá fún rẹ̀ òun ni ru'ya àwa mọ̀ ṣé tí mọ̀ ipá ti sọ ìyàtọ̀ tí ń bẹ láàrin ru'ya àti hulumu láti bẹ̀rẹ̀ níjọ́ tá à ń sọ ìran tá là pín sí tí wọ́n sọ tá Nabi sallallahu alaihi wasallam ní nígbà tá a bá ti sùn tẹ́mi bá jáde lára wa tẹ́mi yẹn Nabi sallallahu alaihi wasallam kọ́ ló sọ bẹ́ẹ̀ Sayyidina Ali ló sọ bẹ́ẹ̀ ó ní tẹ́mi yẹn bá rí bí wọ sánmọ̀ ẹni yóò mọ múrú ìyà wa yóò múrú ìyà sọ́díkọ̀ wa ibẹ̀ ni ó ti mọ bá àwọn ẹni rí pàdé yóò dẹ̀ mọ rí tó tóbi gbogbo tí wọ́n bá dẹ̀ fi hàn án látọjú àláhùn ní tí ó ṣẹ ni àlọ́ òdodo ni àlá tó gbọdọ̀ kíyèsí tó gbọdọ̀ ṣiṣẹ́ lé lérí ni àmọ́ tó bá yẹ kí ẹ̀mí yẹn ọkọ̀ jẹ́ erílẹ̀ ṣètánì ọ̀fẹ́ mi yẹn ṣe rí ó lè ya dírámà fún òun ni irú sàábí tó wá bá Ànábì sallallahu alaihi wasallam tó sọ pé mo lálàá pé mo rórí mi ńlẹ̀ báyìí orí mi wá rìn lọ mo wá ń lé mo fẹ́ mú yín rí mú mo fẹ́ lé yín rí mú àláyẹn wá já láyà ó ṣe bí bóyá wọ́n bẹ̀rùn lérí àbóhùn ó kú ni Ànábì ní ṣètánì ní mú ọ ṣeré so irú àwọn yìí tó bá jáàmù ṣeré ṣètánì bẹ́ẹ̀ l'Ànábì sallallahu alaihi wasallam ń pè ní hulmu àmọ́ àrúyà sọ́díkọ̀ látọ̀dọ̀ Ọlọ́run lòun ti máa wá èyí tó bá jẹ́ hulmu látọ̀dọ̀ ìṣù ní ti máa wá èyí kẹta tẹ́ ẹ̀ bá gbàgbé ńjọ́ tá a pín òun ni hadithu nafsi ń tó oró sùn ń lọ padà rí lójú oorun ń tó gbé sọ́kàn ń lọ padà fi lálàá obìnrin tí máa jowú ó ṣeé ṣe kọ́ lálàá pọ́kọ̀ òun ń bá ẹnìkan láṣepọ̀ àbọ́kùnrin tí máa jowú kọ́ máa lálàá ká máa fi hàn lójú oorun pé ìyàwó rẹ̀ ń ṣiṣẹ́ aṣẹ́wó ń bì kan ń ta fi hàn lójú oorun nù ìwọ náà tẹ́lẹ̀ ọjẹ́ nìkan tí máa jowú àjẹjù so hadithu nafsi ni ó wá ní sọ pé wọ́n fi hàn mí lójú oorun ni mo lálàá kan mo rápẹ̀rẹ̀ kan ó wà kàlákún ó wà mójútó tọ́lá àwọn ẹlòmíì lé ìyàwó ńlé ọkọ nítorí àlá o òun lálàá pé wọ́n bá a sùn òun máa lálàá òun several times yóò máa aṣọ ìyàwó rẹ̀ lọ́wọ́ yóò máa sọ lẹ́sẹ̀ ó ní láti mọ̀ èyí tọ́pọ̀ jù nínú àlátọ̀ ńlá hadithu nafsi ni torí ń tóoro ní orí lójú oorun àbí kó sì jẹ́ hulmu látọ̀dọ̀ ṣètán ti fẹ́ tú yín ká tipẹ́tipẹ́ toró mo ríire tó ń ṣe lára obìnrin yẹn ó mọ oríire tó ń ṣe lára ọkọ rẹ̀ ó fẹ́ lé ọ jáde nílé ọkọ yóò máa wá fún ọ ní drama lóríṣiríṣi season film lójú oorun èyí tó bá wò ní last week yóò tún fún ọ ní míì yóò tún jọ
ó ṣá máa sọ amúmọ́ ńlá láyìí tipẹ́tipẹ́ several times ọkọ mi ń láṣepọ̀ pẹ̀lú obìnrin kan bìkan ìyàwó mi ń ṣe ṣìnà bìkan ó fẹ́ tú yín ká ni ó ní láti kíyèsí ara dáadáa kì í ṣe gbogbo àlálọ́mọ trust ìyẹn nìyẹn wọ́n wá ń sọ pé àmọ́ nahnu bi ta'wil al-ahlam bi'alimin alákàlà nìyí hulmu ni kì í ṣe ru'ya hulmu ni kì í ṣe ru'ya àlá ṣètánì ni àwọn ọmọ túmọ̀ àwọn alábẹ́ ṣètánì ní dramatize fún yín àmọ́ wa qala alladhina naja minhuma wa dakara ba'da ummatin gbàtólúwa ní Yusufu yọ lẹ́wọ̀n ẹni yìí ṣẹ̀ṣẹ̀ wá rántí ẹni tí ó jáde lẹ́wọ̀n lọ́jọ́ kìíní àná tó béèrè àlá pẹ̀lọ́rẹ́ rẹ̀ nígbà tán lálàánú ẹ̀wọ̀n tó béèrè lọ́wọ́ Yusufu pé kí ni ìtumọ̀ àlá wa tí Yusufu sọ àlá fún wọn ta ni Yusufu sọ fún un pé tó bá dọ́dọ̀ ọba má gbàgbé mi ta sọ pé nígbà tí ọ̀dà kọ ọlọ́run ọba tí ṣètánì gbà lágbé àti dákọ ọlọ́run ọba ó fà kí Yusufu padà pẹ́ lẹ́wọ̀n a sì gba ọkùnrin tọ̀hún náà lágbé nígbà tó dé ìgboro láti rántí àsọkalẹ̀ Yusufu pé dákun rántí mi tó bá dọ́dọ̀ ọ̀gá rẹ̀ òun náà rántí àti dákọ Yusufu láti sọ̀rọ̀ Yusufu fọba nígbà tí ọdún wa pẹ́ tọdún pẹ́ tọ́ba ìlú wa lálàá tí gbogbo èèyàn ọmọ túmọ̀ àlá tí ọba ìlú rán ni sí gbogbo àwọn olóòṣà gbogbo àwọn olórí ìjọ pé ẹ wá bá mi tú àlá yìí tí gbogbo wọn ń pa àwọn ọmọ túmọ̀ ẹ̀ ńlá arákùnrin yìí ṣẹ̀ṣẹ̀ wá sẹ́ǹsì lọ́lọ́run wá rán létí pé ọkùnrin kan máa ń bẹ nínú ẹ̀wọ̀n tí lọ́jọ́ sí tèmi náà lálàá tí mo béèrè àlá mi lọ́wọ́ rẹ̀ èmi àtọ̀rẹ́ mi tó sọ fún wa pé bàlá wa ó ṣe rí nìyí ó tú fún wa ó dẹ̀ dá lójú ó sì padà rí gẹ́lẹ́ bí ó ṣe ní yóò rí ó lémi ọ̀bọ̀ wọn nípa mi pé màá sì padà sẹ́nu iṣẹ́ mi ìmọ̀ po tíì fọ́gà ìmọ̀ po díríǹkì fọ́gà ó ní tí mo ṣe lọ́nu mo sì padà sẹ́nu ẹ̀ tó tọ́ ó sì lẹ́nì kejì mi wọ́n bẹ lérí wọ́n pa tí wọ́n bá sì ṣe pa wọ́n ṣe lálóore wọ́n gbé síbẹ̀ àwọn ẹyẹ ọmọ wa jẹ òkú rẹ̀ níbi tí ó wà wọ́n sì padà ṣe bẹ́ẹ̀ fún tọ̀hún tòótọ́ olódodo èèyàn tí ń bẹ nínú ẹ̀wọ̀n yẹn jẹ́ àwa kan yóò mọ̀ túmọ̀ àláyé wa qala alladhi naja minhuma ọkùnrin tó padà bọ́ lọ́wọ́ ọkú nígbà tó jáde lẹ́wọ̀n yẹn wa dakara ba'da umma ó padà rántí lẹ́yìn ọ̀rẹ́yìn ba'da ummatu bí ìgbà pípẹ́ ní túmọ̀ kìí ṣe ummatu tìjọ umma aliumma tá a máa ń sọ aliumma nabi aliumma umma ìjọ ní jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ a tún lè lo umma kọ́ mọ́ túmọ̀ ìgbà àbí sẹ́ńtúrì àkànrú ẹ̀ náà nínú suratu Hud tẹ́ bá gbàdúrà nígbà tá à ń ṣe tafsiru suratu Hud ó ní wà dákàrà ba'da ummatin ńgbà tó padà pẹ́ ló tó rántí ó wá ń sọ fọ́ba pé ana unabbiukum bitawili farsilun ẹ yọ̀ǹda fún mi tẹ́ bá lè yọ̀ǹda fún mi tẹ́ ẹ̀ fojú kéré mi pé ìwọ barista tó ń po tíì fún wa ẹni ọmọ wa tó àlà àwọn olórí ìjọ àwọn olórí ilé òòṣà gan ọmọ túmọ̀ àwọn aláwo gan ọmọ túmọ̀ aláyìí ó ní fa arsilun ana unabbiukum bitawilihi èmi lè wá túmọ̀ rẹ̀ wá fún yín fa arsilun ẹ yọ̀ǹda mi fa arsilun ẹ fi kéèsì yìí lé mi lọ́wọ́ ẹ yọ̀ǹda fún mi wọn á ní ọ̀dà kò burú ó wá tẹ̀síwájú ó wá Yusufu lọ sínú ẹ̀wọ̀n gbà tó débẹ̀ ó ní Yusufu ayyuha siddiqu aftina fi sab'i baqaratin simanin yakulunna sab'un ijaf wa sab'i sumbulatin khudrin wa ukhra yabisat la'alli arji'u ila an-nasi la'allahum ya'lamun ó ní Yusufu ayyuha siddiqu ó ké sí Yusufu nígbà tó dẹ́wọ̀n tìtìjú ló fi débẹ̀ gẹ́gẹ́ bí ẹni a bá sọ pé tó bá dé ta má gbàgbé mi tó wá rántí lẹ́yìn ọdún tó ti pẹ́ gbà tóun náà débẹ̀ àbá má tìtìjú pé má bínú mi ò rántí rárá láti ìgbà tí mo ti jáde Yusufu ayyuha siddiq wa Yusufu olódodo ọkọ̀kọ́ kì í ó fèdè àpọ́nlé bá a sọ̀rọ̀ nígbà tó yẹ sí pé ó wá láti wá kẹ́kọ̀ọ́ ni ó wá láti wá mọ tí ọmọ ó fẹ́ béèrè àlá ọgbọ́n tá a tún mú bẹ̀ ní kúdúgbò ọlọ́mọ kí ó tí ọba kí ó lọ́dọ̀ àfa ìtẹríba là á fi ké ẹni àbá kí ó lọ́dọ̀ rẹ̀ dìsáàbù àpọ́nlé kì í ṣe ní yẹ̀yẹ́ àfa tí bá ń kọ́ ní kéwú ẹni tí bá ń fi tíyàn ọba mọ̀ tí bá fi ń mọ̀yàn kì í ṣe ní àrífín ni ó fi ń bẹnu ládàbí tá a fi mọ kéwú pé ká mọ bàbàrà àwọn àfa wa kì í ṣe pé nítorí ká lè kírètì òkìkí fún wọn àṣà tó ti wà tipẹ́tipẹ́ nú ayé tá a gbọ́dọ̀ bíríìchì ẹni
nínú code of conduct ti kéwú kíké òun ni kọ́ bàbàrà ẹni tí bá ń kọ́ ọ lè kọ́ ìwé lọ́dọ̀ èèyàn kó rò pé kó rìn fín ìyẹn gan ọ̀tọ̀ lọ́dọ̀ àwọn onímọ̀ gbogbo tó bá ti jọmọ́ ìmọ̀ ọgbọ́dọ̀ mọ̀ pọ́n ẹni tí bá ń fún ọ lé nítorí ń yọ lọ́wọ́ ewu ń yọ lọ́wọ́ kú ni kò sí bímọ òun ṣe lè kéré tó lè jẹ́ lọ́lọ́run fi kó ọ yọ nínú aburú ṣe bí ìmọ̀ náà lọ́lọ́run fi padà gbé Yusuf yọ lẹ́wọ̀n yìí ìmọ̀ ni àlátán bá wà yìí ni ó tú fún wọn tán fi rò pé kó jáde lẹ́wọ̀n gbàtọ́lọ́run fẹ́ kó o yọ ìmọ̀ ló fi kó o yọ nínú ẹ̀wọ̀n àìmọ̀ kan lè rán yàn lọ sí ẹ̀wọ̀n nígbà tó o bá mọ̀ òfin tó dé UAE lápèjúwe tó ń lọ ya picture ní airport tó ń ya plane táwọn ọlọ́pàá bá gbá ọ mú ẹ̀wọ̀n rẹ̀ ọdún méjì púpọ̀ kan ya plane pé irú òfin bẹ́ẹ̀ ò sí Nàìjíríà kò sí láwọn ìlú mi bẹ̀tì ìlú kọ̀ọ̀kan dófin ní mi ò wá mọ̀ òfin mi ò mọ̀ pé òfin yín nìyẹn kò justify crime rẹ o kò justify ẹ̀ṣẹ̀ rẹ lọ́ndà òfin ní pé mi ò mọ̀ ní kò sí ti ń jẹ́ mi ò mọ̀ ní òfin wọn nìyẹn pé odò tó bá ti jọ mọ́ asset ìlú bẹ́ẹ̀ o kò kàn mọ́ yá tí wọ́n gbà pé ó breach security àwọn àmọ́ tó fẹ́ lò fún tó bá ti yá bẹ́ẹ̀ kọ́ máa ya plane kọ́ máa ya nǹkan kan àbí kọ́ máa ya bí especially military plane àbí weapon wọn kọ́ máa ya ní picture àmọ́ àwọn tó fi iṣẹ́ ràn bóyá o fẹ́ lọ lò fún nǹkan kan bí kan ẹ̀wọ̀n ni ní ìlú yìí àwọn ìlú mi àwọn náà láwọn òfin mi àìwá amòfin ṣẹ́rí kó lè gbé èèyàn wẹ̀wọ̀n pẹ̀lẹ́pẹ̀lẹ́ àìmọ̀kan lè rán yẹn lẹ̀wọ̀n àìmọ̀kan lè rán kódò lè pààyàn àfáwà kan ní mọ̀ dájà àwọn ni aláìmọ̀kan lè pààyàn àìmọ̀kan lè pààyàn nígbà tó o bá dá negative mọ̀ yàtọ̀ sí positive nínú wáyà tó lọ gbá mú tó mọ̀ pé àìmọ̀kan rán ọ lọ sí alkiyama nù kò sára tá àìmọ̀kan ò lè fìyàn dá kò sì sí àrà rere tí ìmọ̀ ò lè fìyàn dá ìmọ̀ ṣe pàtàkì gbogbo tó bá ìjọmọ́ ìmọ̀ mọ́ fojú di pé mi ò ní art student ní mi ò ní ìdí kí n mọ̀ kankan pa science tó bá yẹ kọ́ ọmọ ó lè jẹ́ lọ́lọ́run ó fi kó ọyọ níbi aburú kan ìjọ kan ó sì yẹ lè jẹ́ pé lọ́lọ́run ó fi pọ́n ọ lé níbi kan ní ìjọ kan àlá lílá àlá tútú òun lọ́lọ́run fi kó ànábì Yusuf alayhi salatu wasalam yọ lẹ́wọ̀n arákùnrin tó wá fẹ́ béèrè àlá yìí wá ń béèrè àlá tàpọ́nlé tìbọ̀wọ̀ ibi tá a ti lọ́nu ó ní ayyuha siddiq Yusuf kò kàn pé ló kọ lásán bẹ́ẹ̀ ó ní ayyuha siddiq ìwọ ẹni òdodo ìwọ ẹni àpọ́nlé láfi ní gbogbo ẹni bá ń kọ́ ní kí ká máa ṣe kí ni ká máa pọ́n wọn lé ẹni àpọ́nlé ni wọ́n olórin kan ní innal mu'allima wat-tabiba kilahuma la yansahani idahuma lam yukirama innal mu'allima ẹni tí ń kọ́ wa ń kéwà àtẹni tí ń kọ́ wa níwèé wat-tabiba àtẹni tí ń wò wá sàn dókítà wa ẹni tí ń prescribe oògùn fún wa pé oògùn báyìí ni ọlọ́lò kìláhùn àwọn méjèèjì yẹn láyé ń sọ hánì wọn ò lè ṣe rere fún wa ìdáhùn máa làmúyú kíra mọ́ tẹ́ bá ti máa pọ́nlé wọn tẹ́ bá ti mọ rírì àwọn olùkọ́ ẹ sì mọ rí i pé àwọn náà ní deliver service wọn bó ti yẹ kódà bọ́n bá kọ́ yín gan ń tán kọ́ yín lè mọ̀ lálùbáríkà lára yín ìyẹn ṣàpọ́nlé àwọn mímọ̀ ni ó ní ìdáhùn máa làmúyú kíra mọ́ fakna bija fasbirli da ika inja fauta tabibahu wakna bija lika inja fauta muallima tó bá ti ní doctor fin tó bá ti ma doctor láwọn dá ṣẹlẹ̀ tí bá yín nù inja fauta tabibahu ìjọba tó bá ti lóhùn ní mọ rírì àwọn doctor tán bí lè dá ṣẹlẹ̀ ẹ dáràn nù lu yín nù gbogbo àwọn patient tí ń bẹ hospital yi tán gún lábẹ́rẹ́ lọ́wọ́ tán bá ti dá ṣẹlẹ̀ wọn ẹnu kan gbàgbé abẹ́rẹ́ sí ndí ni ń jà fáwọ́tà tọ̀bí ìbàhù àwọn dókítà tí wọ́n sọ fún yín pé covid-19 dèlú o irú àwọn precautionary caution báyìí ní kẹ́ẹ̀tẹ́kì tẹ́ ẹ̀ bá ti sanwó oṣù wọn tẹ́ ẹ̀ mọ rírì ń tán ṣe tán bá daṣẹ́ lẹ̀ wàhálà báyìí wákínábì jàhálíkà ó sì pẹ́ nídìí àìmọ̀ kan tí ó yọwọ́ náà nínú ń jà fáwọ́tà mu'allima nígbà tó bá ti kéré àwọn àfáà tó ráwọn àfáà tó ń pè wọ́n ní àwọn akúnjẹ àwọn elébi tẹ́ máa pọ́nlé wọn arákùnrin náà ní ayyuha siddiq mo pè wo olódodo èèyàn ó sì lè jẹ́ sí pé ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ lójú pọ́n lébẹ̀ ìgbà tó ti ṣẹ̀ tí wọ́n ní kó lọ́ọ́ tó bá ti jáde lẹ́wọ̀n dákun mọ́ gbàgbé mi tí ò wá sọ nǹkan kan já fún àìmọye ọdún yìí nígbà tóun náà dé ó feel guilty
wá ní láti máa sa ànábì Yusuf alayhi salatu wasalam pé ayuha Siddiq mo pè wọ́ olódodo tó yẹ pé bí ọba tú àlá sí náà láàbà ó ní máa fagbárí tú àlá ní àbáàdì fún wa ayuha Siddiq mo pè wọ́ olódodo yẹn tí kì í purọ́ aftina fi sab'in baqaratin aftina fi sab'in baqaratin sọtúmọ̀ aláyìí fún wa àlátọ́ba ńlá ni wípé ọ̀làlà màálù méje ó wá nàrètì àlá yẹn fún ànábì Yusuf alayhi salatu wasalam sab'in baqaratin màálù méje sì máa ń tọ́sanra ya'kuluhunna sab'un ijaf tí màálù méje míì tó gbẹ tí ò lẹ́ran lára wá ń jẹ èyí tó lẹ́ran lára bó ni wọ́n ṣe bó ni irú àlá bẹ́ẹ̀ bó ló ṣe túmọ̀ sí. wa sab'in sumbulatin khudr àti sumbula tá a sọ pé wíìtì tí ń bẹ nínú èpo rẹ̀ tó sì green méje khudrin wa ukhara yabisat táwọn yòókù sì tán ti gbẹ táwọn náà jẹ́ méje táwọn èyí tó ti gbẹ yẹn tí wọ́n kó tí wọ́n ran àwọn èyí tí ò tí gbẹ tán green báwa sọ túmọ̀ ẹ̀ la'alli arji'u ila nas kí n lè padà sọ́dọ̀ àwọn èèyàn la'allahum ya'lamuna kan lè mọ̀ túmọ̀ àláyì àwọn kan sì ní ẹjẹ́ àtúpẹ́ la'allahum ya'lamuna kan lè mọ̀ ipò sì wà nínú ẹ̀wọ̀n jẹ́ àtú àláyì fún wọn kí kọ́lọ̀ntì ẹ̀ lo àláyì ní sábàbí láti gbé ọ jáde ní ibi àhámọ́tọ̀ wáyé wọ́n ti gbàgbé ẹ síbí ẹ rí nǹkan pé bí ọba ṣe lálàá yẹn gẹ́lẹ́ iná ni ọkùnrin tó wá gbé àláyì wá fún ànábì Yusuf alayhi salatu wasalam náà ti deliver rẹ̀ kò fi kún kò lé kò dín torí tó bí elélé tí information kan bá wọnú ẹ̀ ó lè yí ìtumọ̀ gbogbo àlá yẹn padà tí nǹkan kan bá dín bẹ́ẹ̀ ó lè yí ìtumọ̀ gbogbo àlá yẹn padà bọ́ba ṣe lágẹ́lẹ́ iná lọ sọ fún ànábì Yusuf alayhi salatu wasalam ànábì Yusuf wá bẹ̀rẹ̀ sí ní máa tú àlá náà ó ní bá mi sọ fún wọn pé ìtumọ̀ àlá wọn ni pé qala tazra'una sab'a sinina da'ban àlá yẹn gbé mẹ́sẹ̀jì wá ní eríṣiríṣi àyìnrán àlá lọ́wà àlá ń bẹ tó jẹ́ sí pé information ló wá fún ọ nípa tó ti ṣẹlẹ̀ àlá lè kù ìtàn grandfather rẹ̀ kan fún ọ ìtàn ọdún kan tó ti kọjá kí ni tó ṣẹlẹ̀ nígbà náà kan wá pa ìtàn yẹn fún ọ lójú àlá wọ́n á dramatize ẹ̀ fún ọ in tó ti ṣẹlẹ̀ ló ń rí kìí ṣe in tó fẹ́ ṣẹlẹ̀ in tó ti ṣẹlẹ̀ kọjá in ló ń rí mọ́ wàá feel so concerned kí àmọ́ lálàá pé aburú báyìí ṣẹlẹ̀ náà aburú tó ti ṣẹlẹ̀ sẹ́yìn lórí kìí ṣe èyí tó fẹ́ ṣẹlẹ̀ wọ́n á sì mú àláwá fún ni tọ́mọ lálàá ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ń bì kan báyìí wọ́n dẹ̀ mọ́ fi hàn ọ́ ń ṣẹlẹ̀ ń bì kan lọ́wọ́lọ́wọ́ wọ́n dẹ̀ mọ́ rí níbí àbíkọ́ lálàá ń tó fẹ́ ṣẹlẹ̀ tí ò tí ì ṣẹlẹ̀ àbíkọ́ wá lálàá kí àlá yẹn jẹ́ commandment àṣẹ ni wọ́n ń pa ọ́ lójú àlá hàn ó wá lè jẹ́ lówe tí kìí ṣe pé wọ́n máa fẹnu command rẹ pé lọ ṣe nǹkan báyìí wọ́n kàn dramatize nǹkan kan fún ọ wọ́n ń pa ọ́ láṣẹ kó o lọ ṣe nǹkan kan nítorí láti gbégbèsè yẹn lẹ́ẹ̀kan náà lànàbí Yusuf alayhi salatu wasalam wọ́n sọ pé alẹ́ eléyìí kìí ṣe information ló mú wá ọ wá pa yín láṣẹ ni àṣẹ tó pa yín ni pé tazra'una sab'a sinina da'ban ọdún méje ni kí gbogbo aráàlú yìí ó lò àwọn lọ́balọ́ba kì í lálàá kéékèèké torí responsibility ti ń bẹ lérí wọn responsibility ìlú ni ó lè jẹ́ àlá ogun ńláńlá kan tó fẹ́ wọnú ìlú ni wọ́n là àlá nǹkan tó tóbi ní irú wọn sábà máa lá àlá tó bá lá ìtumọ̀ ẹ̀ ní pé tazra'una sab'a sinina da'ban ẹni láti máa ṣiṣẹ́ oko kẹ́ ẹ máa gbìn nǹkan ọ̀gbìn fọ́dún méje ẹ má jẹ́ ọ̀rẹ́ yín da'ban ẹ ṣiṣẹ́ náà lọ gbà ẹ gbìn nǹkan oko bígbà pé ẹ̀yin lẹ fẹ́ fìdí gbogbo ayé sábọn àsìníìnà torútọ̀sán ni ẹ máa fi ṣiṣẹ́ ẹ máa gbìn nǹkan lọ gbà ìnìtumọ̀ àwọn àlá yìí ẹ ní láti gbìn nǹkan oko fọ́dún méje fàmọ́ hasọ́tùm àwọn èyí tẹ́ bá tí wọ́n ń kó yẹn ẹ rí i pé lọ́dọọdún bẹ́ẹ̀ bá ti ń gbìn náà lẹ́ẹ̀mọ́ kórè oko àwọn èyí tẹ́ bá ti ń kó yẹn fadaruhu fi sumbulihi ẹjọ́ ṣẹ́kù níbi èpo wíìtì rẹ̀ àwọn wíìtì tẹ́ gbìn lọ gbà náà ni wọ́n fi ń ṣe búrẹ́dì náà fi ń ṣọ̀pọ̀lọpọ̀ ń tẹ́ ń jẹ nígbà náà ó dàbí position tí ráìsì wà lénìí láyé tó yẹ pé òun ni oúnjẹ tó common jù tọ́pọ̀lọpọ̀ ń jẹ ó tiẹ̀ tó ní Asia tí wọ́n bá rí ráìsì wọn lè live bí ráìsì náà ipò tí ráìsì wà lénìí ni wíìtì wà láyé ńjọ́ náà òun náà fi ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ń tẹ́ ń ṣe búrẹ́dì ní àti nǹkan kan bẹ́ẹ̀ ni tẹ́ bá gbin wíìtì lọ gbáà tẹ́ bá jẹ́ ọ̀pọ̀ gbọdọ̀ yìí tẹ́ bá ń kó lọ́dọọdún tí ń jẹ́ èrè oko fadaruhu fi sumbulihi ẹjọ́ ṣẹ́kù síbi èpo rẹ̀ tó tẹ́ bá ti yọ kúrò nínú èpo kò sí bẹ́ẹ̀ ṣe lè preserve ẹ̀ tó yọ padà bàjẹ́ àmọ́ tó bá ṣẹ́kù nínú èpo rẹ̀ kò ní bàjẹ́ bọ̀rọ̀
ẹ máa kó wọn bẹ́ẹ̀ bá ṣe ń kó wọn yẹn ẹ máa tọ́jú wọn ẹ máa store wọn ẹ ní láti ṣe bẹ́ẹ̀ fọ́dún méje illa qalilan mimma ta'kulun díẹ̀ tẹ́ ṣẹ́kù ní díẹ̀ tẹ́ jẹ ẹ ní láti sọ jẹ kí kálukú ọ panú ẹni tí ń bá máa jẹ pléètì méjì tẹ́lẹ̀ nínú oúnjẹ kọ́sọ́ ọdẹyọ kan ẹ ní láti panú ẹ jẹ́ kí savings yín pọ̀ ẹ dáko gbígbà pé ẹ̀yin lẹ fẹ́ fìdí gbogbo ayé fọ́dún méje lẹ fi ṣe bẹ́ẹ̀ odindi ọdún méje ẹ máa ṣe wàhálà yẹn lọ tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ àdánwò ń bọ̀ wá lẹ́yìn ẹ̀ ó ní ọdún méje mi ń bọ̀ wá súnmọ́ yáàtì min ba'di dhalika sab'un shidad nítorí ọdún méje mi lẹ́yìn ọdún méje kìíní tẹ́ fi gbìn kókó yẹn ọdún méje mi ó wá sọ̀kalẹ̀ shidadun alegan shidadun òjò ní rọ̀ shidadun nǹkan kò ní wù shidadun gbogbo àwọn dábàá tẹ́ ń kó káàkiri ẹran tẹ́ ń sìn gbogbo wọn máa kú nígbà tí wọ́n bá rómi mu sab'un shidadun ọdún méje tí ó le gan tí nǹkan lágbára yóò difficult for everybody àmọ́ o ya'kulna ma qaddamtum lahunna àwọn oúnjẹ tẹ́ ti store kalẹ̀ lọ́dún méje ìkíní fi sumbulihi tán bẹ nínú èèpo wọn yẹn tẹ́ fi gbogbo ọwọ́ jẹun ọdún méje tẹ́ kọ́kọ́ lò tẹ́ fi gbogbo ọwọ́ jẹun oúnjẹ tẹ́ store kalẹ̀ nígbà náà lókù tí ó máa ṣe yín láǹfààní lọ́dún méje ìkejì yẹn ni pé 14 years kan bẹ tẹ́ fẹ́ dá yàkọ̀ báyìí nínú ìlú yìí ọdún méje ìkíní ń bẹ ẹ fi ṣe wàhálà ẹ fi store oúnjẹ ni tẹ́ ẹ bẹ́ẹ̀ lè store oúnjẹ ebi tí ó pa yín rẹ́ láàrin ọdún méje mi ń bọ̀ wá ntẹ́ bá store nínú ọdún méje ìkíní yìí ntọ́ bá ṣẹ́kù ńlẹ́mọ̀ jẹ lẹ́mọ̀ fi sustain ní ọdún méje tí ó tẹ̀lé yakulna ma qaddamtum lahunna illa qalilan mimma tuhsinun tó bá tún wá dọdún méje kejì yẹn náà ẹ má jẹ gbogbo ntẹ́ bá nílé tán o ẹ má jẹ gbogbo ntẹ́ bá nílé tán ní ẹjọ́ ṣẹ́kù díẹ̀ nítorí wípé thumma ya'ti min ba'di dhalika 'amun ọdún kan padà tẹ̀lé tí ó máa jọ́dún tí ó pé 15 ọdún tí ó jẹ́ 15 year ọdún 15 lẹ́yìn ọdún méjì ọdún mẹ́rìndínlógún àbí mẹ́ẹ̀ẹ́dógún lẹ́yìn ọdún mẹ́ẹ̀ẹ́dógún yẹn ọdún tí ó bá jọ́dún 15 thumma ya'ti min ba'di dhalika 'amun ọdún yẹn fihi yughathu an-nas nìkan lòjò tó rọ̀ fihi yughathu an-nas ọdún yẹn lòjò tó rọ̀ wà fihi ya'siruna ọdún lẹ́ẹ̀tọ́ máa rí pa fẹ́ mu juice gbogbo grape wa ti yọ dáadáa a fẹ́ máa mu nǹkan ẹlẹ́rìndòdò ọdún lẹ tó lè mú if not ọdún méje tí ó ṣáájú rẹ̀ ọdún ọ̀gbẹlẹ̀ ní gbogbo ilé ọ̀gbẹ kò ní sí nǹkan kò ní sí ntẹ́ lè jẹ kò ní sí ntẹ́ lè mu àfi ntẹ́ bá ti tọ́jú kalẹ̀ lọ́dún méje àkọ́kọ́ information tó fún wọn bí ó tún sì lé sí ntán rí lójú àlá ṣé ẹ mọ̀ pé ntán rí lójú àlá ni kí màálù gbígbẹ méje wọ́n ń gbé màálù tí ó lẹ́ran lára méje mi ìyẹn ni pé ọdún méje tí kò ní sóúnjẹ tí ilé ọ̀gbẹ òun láàmú fi jẹ ń tá a bá ti tọ́jú kalẹ̀ ní ọdún méje tí ọlẹ́ran lára tọ́lẹ́ran létí tó ní wàrà bẹ́ẹ̀ ni súnbúlà wíìtì tá a tọ́jú kalẹ̀ tá a rí lójú àlá wọ́n rí wíìtì méje wọ́n dẹ̀ tún rí wíìtì méje míì tó ti gbẹ tí ń jẹ èyí tó tutù ìtumọ̀ rẹ̀ ni pé wíìtì tá a bá tọ́jú kalẹ̀ láàrin ọdún méje tí gbogbo nǹkan ọ̀gbìn wa bá ṣe dáadáa tá a bá lè tẹpá mọ́ṣẹ́ dáadáa lásìkò yẹn tá a make sure yìí pé a rí nǹkan oko tó pọ̀ kó ìyẹn ni ó máa ṣe wá láǹfààní lọ́dún ọ̀gbẹlẹ̀ láàmú jẹ lásìkò òun ìyẹn ni pé tí wíìtì tó gbẹ òun yóò máa jẹ èyí tó tutù àsìkò tó gbẹ òun a máa jàǹfààní àsìkò tí ilẹ̀ tutù tó ti kọjá ẹni pé ibi tó lálàá yẹn dénú anabi Yusuf alayhi salatu wa salam tó wá fún wọn additional information tí ò sí lójú àlá oni ke thumma ya'ti min ba'di dhalika 'amun fihi yughathu an-nasu wa fihi ya'sirun ọdún tí ó ṣẹ̀ṣẹ̀ wá tẹ̀lé ọdún mẹ́rìnlá yìí ọdún tí ó tẹ̀lé ọdún mẹ́rìnlá yìí tí ó fi máa jẹ́ 15 tí ó máa jọ́dún mẹ́ẹ̀ẹ́dógún ọdún wa lójò ṣẹ̀ṣẹ̀ wá rọ̀ nínú kálukú ó wá dùn pé a dúpẹ́ o òjò rọ̀ o gbogbo nǹkan ọ̀gbìn wa wọ́n á bẹ̀rẹ̀ sí ní máa wù nísìn o wa fihi ya'siruna ọdún lẹ́tọ̀ọ́ fẹ́nu kan júùsì pé fẹ́ mú nǹkan rí wàfíhì ya'siruna dé lè túmọ̀ pé ọdún lòjò rọ̀ torí ojú a máa túmọ̀ ṣe mọ̀ pé tí sánmọ̀ náà bá ń fa ilẹ̀ tó ń fa omi láti ilẹ̀ gbogbo ẹ̀ sújò sánmọ̀ tó máa ń sú sókè yẹn tó fa omi láti ilẹ̀ evaporation kọ́ lẹ̀ ń pè é tó bá evaporate omi ilẹ̀ bígbà kó òun náà ń ṣe àṣírù bígbà kó ń jù sí omi ni wọ́n extract omi láti ilẹ̀ omi òun náà ni ó tún dà lé wa lérí padà lọ́lọ́run fi ní
wa anzalna minal mu'sirati ma'an thajjaja mu'sirati ló pè omi tá ti juice pamọ́ sí sánmọ̀ àwa ń sọ kalẹ̀ à ń sọ òjò kalẹ̀ láti bẹ̀. Ìtumọ̀ àlá tí ọba lánàá nígbà tá nàbí Yusuf alayhi salatu wa salam tú fún wọn. Ó wá ní wa qala al-malik dàtẹ́ni tí ó wá gbọ́ àlá yìí látẹnu ànábì Yusuf alayhi salatu wa salam tó wá lọ fà lájíṣẹ́ fọ́ba ní pé ìtumọ̀ aláre o àlá táwọn kan sọ pé kò ní ìtumọ̀ àti wá túmọ̀ ẹ̀ jáde ìtumọ̀ rẹ̀ dẹ̀ dangerous gan a ní láti ṣiṣẹ́ lé lérí lẹ́ẹ̀kan náà. Qala al-malik ọba ní tuni bihi ẹni tó tú àlá yìí ó ní láti déwájú mi ẹ bá mú ẹ lọ pè wá nú ẹ̀wọ̀n mo nídìí ẹ̀ nínú pálásì mi mo nídìí ẹ̀ nínú ìjọba mi. Falamma ja'ahu ar-rasul ẹni tí wọ́n rán sí ànábì Yusuf alayhi salatu wa salam àwọn tí wọ́n gbé dìde sí ìgbà tí wọ́n dọ́dọ̀ Yusufu ń pé ó yá ọba ní ká mú ọ jáde lẹ́wọ̀n kọ́ ọmọ bọ̀ wá ká pè mí rẹ ní kíláàsì inú wo dùn pàdù àgbà ọlọ́run sí náà ó yá ẹja lọ ọlọ́run yọ mí lẹ́wọ̀n. Ànábì Yusuf alayhi salatu wa salam ó takú kọ̀ jáde. Ànábì Yusuf alayhi salatu wa salam ó takú kọ̀ jáde. Qala irji' ila rabbika ó ní ìwọ tọ́ra wá padà sọ́dọ̀ ọ̀gá rẹ̀ tọ́ràn sí mi olúwa rẹ̀ fas'alhu bá mi béèrè lọ́wọ́ ẹ̀ pé kí n tó lè jáde lẹ́wọ̀n yìí fas'alhu mo fẹ́ fìdí ọ̀rọ̀ múlẹ̀ lọ́ọ́ bá mi béèrè lọ́wọ́ ọ̀gá rẹ̀ tí ń sọba wípé má bá lù ní síwátì láti qata'na aydiyahunna inna rabbi bikaydihinna alim. Má bá lù ní síwátì kí ló ṣe àwọn arábìnrin ọjọ́ kìíní àná aláàtí qata'na aydiyahunna tí wọ́n ń gera wọn níka ẹ má gbàgbé àwọn arábìnrin tí wọ́n gbura wọn lọ́wọ́ tí wọ́n gbé ọ̀bẹ dání tọ́bẹ̀ ṣe sì bù wọ́n lọ́wọ́ nígbà tí wọ́n rí ẹwà nábì Yusufu. Ète kan bẹ tí wọ́n dá fáàtì kan bẹ tí gbogbo wọn ń conceal tí wọ́n dáwọ́ bò nínú ọ̀rọ̀ yìí ohun tí wọ́n dáwọ́ bò yẹn ló gbé mi wẹ̀ wọn. Má bá lù ní síwájú mo fẹ́ kẹ́ ẹ revisit kéèsì mi mo fẹ́ kẹ́ ẹ fìdí ọ̀rọ̀ múlẹ̀ mi ò fẹ́ jáde roughly tí n bá jáde yóò ṣẹ́kù nù tàn mí pé wọ́n ní tó dánwò tó fi wọnú ẹ̀wọ̀n ní pé wọ́n padà ṣìpẹ̀ rẹ̀ nígbà tí tọ́ba lálá kan ní aláwọn ló tún fọba ló fi jáde. Ayé ò ní mọ̀ pé mi ò wulẹ̀ tí ẹ yẹ kí n wẹ̀ wọ́n mi ò wulẹ̀ dáràn mo fẹ́ kẹ́ ẹ bá mi tójú bọnú kéèsì yẹn padà. Èèyàn náà ń jẹ́rìí tako àwọn tí wọ́n sọ pé ànábì Yusuf alayhi salatu wa salam ṣe gbàgbé aláwọn àfọ̀n tẹ̀fsírì kan wọ́n tún tẹ̀fsírì rádaràdá pé ànábì Yusufu pé kódà ó ti fẹ́ máa ṣe òun gan ti bẹ́wù òun gan ti wà lórí ìyàwó ọ̀gá rẹ̀ kó tó wá di pé olúwa sọ sí lọ́kàn àbí ànábì Yakubu yọ sí ànábì Ibrahim yọ sí ló ṣẹ̀ṣẹ̀ wá tají ni ò ṣẹ̀ṣẹ̀ wá ṣe mọ́. tó bá yẹ pé ànábì Yusuf alayhi salatu wa salam wà guilty somehow ni kò ní confidence láti sọ fún wọn pé ẹ bá mi revisit kéèsì mi kí n tó jáde lẹ́wọ̀n. Ẹ̀rù ọmọ báyìí pé tán bá lọ reveal pé èmi gan ti fẹ́ dán wò díẹ̀ lókù. Àmọ́ ńgbà tí ẹ̀mí rẹ̀ balẹ̀ pé òun ò ṣàbòsí fọ́gọ́ òun ó ní ẹ bá mi tójú bọ kéèsì mi padà mo fẹ́ kẹ́ ẹ fìdí òdodo múlẹ̀ kí n tó jáde. Má bá lù ní síwájú láti qata'na aydiyahunna àwọn arábìnrin ọjọ́ sí tí wọ́n ń gera wọn níka mo fẹ́ kẹ́ ẹ bá mi yẹ̀ ẹ́ wò kí ni ti ń ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀ mo fẹ́ kí gbogbo ayé ọmọ tí ń bẹ ń bẹ́ẹ̀. Inna rabbi bikaydihinna alim tọrọ gbọ́n tí wọ́n dáńjọ́ náà ó yí ọlọ́run ọba sí ó sì yé àwa tó yé àmọ́ mo fẹ́ kí ó yé gbogbo àyẹn ẹlẹ́rìí náà. Qala ma khatbukunna idh rawattunna Yusufa an nafsihi ọba wa kó àwọn obìnrin yẹn jọ ọdún ti pẹ́ wá ránṣẹ́ pé wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan tó fi mọ́yàwó ọ̀gá ẹ tún wo kinní kan bí o ká tó kọjá síwájú. ṣe pé Yusufu ọ̀dà kọ ìyàwó ọ̀gá ń bí ìyàwó ọ̀gá gẹ́gẹ́ òun lélẹ́ ní òun ló ní wàhálà tó kọ́ ànábì Yusuf alayhi salatu wa salam sínú pírọ́blẹ́mù yìí. Ìgbà tí Yusuf wá ń ránṣẹ́ sí ọba pé kí n tó lè jáde lẹ́wọ̀n ẹ bá mi ránṣẹ́ pé gbogbo àwọn obìnrin ọjọ́ sí kí wọ́n á sọ ìdí ọ̀rọ̀ fún yín kí ní ń ṣẹlẹ̀ tán gera wọn lọ́wọ́. Kí ló dé tí ò sọ pé ẹ bá mi ránṣẹ́ pé ìyàwó ọ̀gá mi ẹ bá mi interrogate ẹ bí pé kí ló dé tó sọ mí sẹ́wọ̀n. Ó wá bo ìyàwó ọ̀gá láṣìírí ó wá ń sọ tàwọn àwọn obìnrin yòókù tó ẹ́ pé ìyàwó ọ̀gá ló involve wọn sínú ọ̀rọ̀. Àwọn mímọ̀ wa ni ó fi bo ìyàwó ọ̀gá rẹ̀ láṣìírí kìí ṣe ìyàwó ọ̀gá gangan ló bo láṣìírí ó bo ọ̀gá láṣìírí nítorí dáadáa tọ́gá rẹ̀ ṣe fún un. Ó ní inna rabbi ahsana mathwaya ẹ má gbàgbé nígbà tí ìyàwó ọ̀gá rẹ̀ ní wá bá mi láṣepọ̀ ń sọ fún ìyàwó ọ̀gá ńjọ́ náà pé ọ̀gá mi
ọ̀gá mi ó ṣe dáadáa fún mi púpọ̀ láti ìgbà tí mo ti wọnú ilé rẹ̀ bí ọmọ ní ṣe mí kọ́ ajẹ́ntì fi san padà fún ni lẹ́yìn tíyàwó ọ̀gá rẹ̀ tún wá rán lẹ́wọ̀n tó tún láì mọ iye ọdún nínú ẹ̀wọ̀n kò tún wá rẹ́dì láti họ́ọ̀tì ọ̀gá yẹn ó tún wá ń bo ìyàwó yẹn láṣìírí ìyẹn ni pé ẹni bá ṣe ọ́ lóore kò sí bọ́jọ́ bá ṣe lè pẹ́ tó kódà bọ́ bá tún ti ṣe ọ́ lẹ́yìn ìgbà náà mọ̀ tráì láti rántí oore tó kọ́kọ́ ṣe fún ọ lákọ̀ọ́kọ́ kì í rọrùn o èèyàn ti yá ọ lówó rí òun tó yá ọ lówó àbí tó bùn ọ lówó rí tó ràn ọ lọ́wọ́ nígbà kan rí òun náà ní ń padà ń lọ bá ọ jẹ́ǹbì kan ó ní rí gbé mara mọ́ àmọ́ mọ̀ rántí oore tó ọmọlúwàbí ọmọ rántí oore àkọ́kọ́ ọ̀hún yọ wá dàbí ẹrú wọn pe àwọn sọ̀rọ̀ sí ọ ìwọ mi sí ọ̀rọ̀ ní ó ti ṣe mí lóore rí ni ó ṣe nǹkan báyìí fún mi nígbà báyìí nǹkan báyìí ni mò ń wò ọmọlúwàbí ní ronú bẹ́ẹ̀ èèyàn tó lè ronú bẹ́ẹ̀ kéré Ànábì Yusuf alayhi salatu wassalam ń ṣe yìí àfa àtọkọ ń kéwú tọmọ bíbí inú rẹ̀ wá bẹ̀rẹ̀ sí ni máa láàlì rẹ̀ tí ń yẹ̀yẹ́ rẹ̀ tẹ́pá ti mú un mọ́ra lágbára àmọ́ àfa bàbá rẹ̀ ṣe dáadáa fún ọ máa wá wo nǹkan kan mọ́ lára ó difficult àmọ́ ọmọlúwàbí yóò gbìyànjú àti ṣerú ẹ̀ Ànábì sallallahu alayhi wa sallam náà ṣerú ẹ̀ nígbà tí Hatib ó ṣerú ẹ̀ fáwọn sàábì Ànábì àwọn sàábì rẹ̀ tọ́pọ̀ tí ọmọ wọn ṣẹ̀ṣẹ̀ kan àbí kí mi sọ̀rọ̀ burúkú kan àbí kó ṣe nǹkan kan tí ọ̀dà tá Ànábì ọmọ wa pé fílẹ̀ fa innahu ahlu min ahli Badr nítorí pé ó bá wa jagun Badr ẹ jẹ́ àwo tàkọ́kọ́ yẹn mọ́ lára ẹ jẹ́ àwo yìí tó ti ṣe tó ti dá yẹn ẹ jẹ́ àwo mọ́ lára ó wá ṣe bẹ́ẹ̀ fún Hatib ibn Abi Balta'a tó tú Ànábì láṣìírí radiyallahu ta'ala anhu ó tú àṣírí Ànábì wọ́n fẹ́ lọ ja Mẹ́kà lógun nígbà táwọn ará Mẹ́kà dalẹ̀ tán pa àwọn mùsùlùmí kan tó ti wà nú àdéhùn pé ẹ má pa ẹni tó bá gba ìsìláàmù láti ìgbà tán ti ṣe Sulhul Hudaybiyah ará Mẹ́kà wá dalẹ̀ Ànábì sallallahu alaihi wasallam wá ní láti kó àwọn sàábé lẹ́yìn kí wọ́n lọ yanjú àwọn ará Mẹ́kà lérí àbòsí tán ṣe wọ́n á fẹ́ lọ tán bá ti fẹ́ lọ bẹ́ẹ̀ àwọn àgbààgbà nìkan l'Ànábì máa bá sọ̀rọ̀ ogun kó má bàa leak torí ẹni tẹ́ fẹ́ kógun jà tán bá ti mọ̀ pé ń bọ̀ àwọn náà palẹ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tán bá ń kó lójú ogun bẹ́ẹ̀ wọ́n máa dọ́nà tán kan tó mọ bí Ànábì ń kó àwọn lọ àfàwọn àgbààgbà nìkan nínú àwọn àgbààgbà ní Hatibu wa ibn Abi Balta'a ó níyàwó Mẹ́kà ọlọ́mọ Mẹ́kà àánú ọmọ wa ṣe àánú ìyàwó ṣe pé sáwọn ọmọ wọn ò ní parẹ́ báyìí wọn ò ní ṣèṣì parẹ́ lójú ogun báyìí gbogbo àwọn sàábì yòókù tán wà pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam tán sì lẹ́bí Mẹ́kà gbogbo wọn náà ní nínú àwọn kèfèrí ẹni tí ó mọ protect ẹbí wọn èmi ò ní bó ní kí n wá ṣe báyìí níbi tí ń rò sọ́tún rò sósì ó padà rò pé kóun fi information yìí ránṣẹ́ sáwọn ará Mẹ́kà pé Ànábì ń bọ̀ wá o à ń bọ̀ wá kógun jà yín o ẹ dákun ọmọ mi àti ìyàwó mi dọwọ́ yín mẹ́sẹ̀jì yẹn ló fi rán arábìnrin kan tí ń lọ ọ̀nà Mẹ́kà Jibrilu alayhi salatu wassalam ti mú information wá fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam pé Hatib ibn Abi Balta'a ó ti leak information yìí ó fi information kan rán arábìnrin yẹn wà lọ́gangan bí báyìí lọ́wọ́ báyìí ẹ lépa ẹ̀ wọ́n á lépa ẹ̀ Ànábì rán Ali radiyallahu ta'ala anhu àti Miqdad ibn al-Aswad ọ̀rẹ́ Ali àti sàábì kan wọ́n jẹ́ bíi mẹ́ta tí wọ́n lá Ànábì gbé dìde wọ́n débẹ̀ wọ́n bá obìnrin náà lọ́nà níbo ló ń lọ arábò ní kí ló kọ rẹ wọ́n jáde mọ́ kí ni tó mú dání tí wọ́n fi rán ọ wọ́n fi kankan náà wọ́n bẹ̀rẹ̀ sí ni mo purọ́ ó deny wọ́n wo gbogbo ẹrù rẹ̀ wọ́n rí mẹ́sẹ̀jì kankan wọ́n rí lẹ́tà àwọn yòókù tí wọ́n ń bẹ́ẹ̀ ní kò sí nǹkan kan lára ẹni yẹn já lọ fún Ànábì lábọ́ Ali lọ́wọ́ ayarí kò sí nǹkan kan lára ta ni Ànábì ò sọ̀rọ̀ kó mú òfò fún mi rí òun ló tọ́ mi dàgbà kò sọ̀rọ̀ ká má ba bẹ́ẹ̀ yìí mi ò ní kúrò bí tí ń fi rí mẹ́sẹ̀jì yẹn ń bẹ lára obìnrin yìí àṣì owó magele ni ìgbà tí ọ̀gángan bí orí rẹ̀ nígbà tí wọ́n tú ni wọ́n mú mẹ́sẹ̀jì jáde ńbẹ̀ ó jẹ́ lẹ́tà tí Hatib ibn Abi Balta'a kọ tó fi reveal secret Ànábì fáwọn kèfèrí wọ́n á dá lẹ́tà yẹn padà sí Madina Hatib kílé tó ṣe báyìí inú bí wọ́n mọ̀rọ̀ òun ní ṣe ẹja bẹ́ẹ̀ lórí mùnáfìkí ni Ànábì ni ẹ má fọwọ́ kàn ó ní torí Ànábì ni má yudirik la'alla Allaha tala'a ala ahli Badr bó ló ṣe mọ̀ bóyá Ọlọ́run ti mọ̀ táwọn ará Badr àwọn tó bá mi jagun Badr ogun àkọ́kọ́ tó lágbára tó ẹ́ pé ẹni tí ó bá fi tọkàntọkàn fẹ́ràn Ànábì ò lè bá jagun ogun bẹ́ẹ̀ wọ́n jáde pẹ̀lú preparation ogun kò sí nǹkan ogun tó nítumọ̀ lọ́wọ́ wọn òǹkà wọn tún kéré wọ́n sì fẹ̀mí ara wọn wéwu nítorí Islam Ànábì ní bóyá Ọlọ́run ti mọ̀ dodo táwọn tó jagun Badr dán ní tí wọ́n dánwò
tó fi wá ní inni ghafartu lakum mo forí gbogbo ẹ̀ṣẹ̀ yín tẹ́ máa ṣẹ̀ lẹ́yìn tẹ́ bá jagun Bádìrì yìí gan tán mo forí ẹ̀ jìn ṣọbọ́ Ọlọ́run ti mọ gbogbo ẹ̀ṣẹ̀ tí wọ́n padà ṣẹ̀ Ọlọ́run kúkú ti mọ tí wọ́n padà ṣe ní tí kálukú wò ṣe dijọ́ tí ó fi kú Ọlọ́run ti mọ̀ ká tó ṣe ó wá lóhun ti forí ẹ̀ jìn wọ́n kalẹ̀ ń pọ́ máa àlìjánnà ni wọ́n definitely yìí tó ṣe lé ní Ọlọ́run ti mọ̀ kó tó forí jìn kalẹ̀ pé yóò padà ṣerú ẹ̀ṣẹ̀ báyìí tóun ti bẹ́ẹ̀ mo yáfi ẹ̀ Ànábì wa mójú kúrò ńbẹ̀ kí ló ṣe yẹn ó rántí ijọ́ tó ṣe dáadáa owó yẹn mọ́ lára ijọ́ tó ṣaburú wọ́n náà mọ owó tàwọn èèyàn tó bá ṣe ọmọ owó ijọ́ tán bá wúlò fún ọ rí ọ wà bínú bígbà pé wọ́n sí ọ láǹfààní rí ó bínú kanlẹ̀ bígbà pé kò tiẹ̀ sóore kan fún ọ rí tóun náà fi mọ́ bí ọ pé ṣe ń wá wúlò fún ọ rí ni ọ lálé ọkọ rẹ débi tí ọmọ òun kì í ṣe ń ṣe láǹfààní rí ìgbà tí mo lówó lọ́wọ́ mo mọ́ bùn lówó náà nǹkan kan ṣe bákan díẹ̀ lásìkò yìí ni àbí kọ́ wá lálé ìyàwó rẹ nígbà tó ti rí ìyàwó míì tó rò póhùn dáa jù lọ dodo dáadáa tí ìyàwó rẹ àkọ́kọ́ ti ṣe fún ọ rí ọ̀ràn tiẹ̀ mọ́ ìyẹn máa rántí oore téèyàn bá ṣe fún yẹn kò bá padà tiẹ̀ ṣe ọ lẹ́yìn ìgbà náà wọ́n gbàgbé oore àkọ́kọ́ wọn lárákùnrin méjì kan tọ́jú ọba ti lọ jù wọ́n ní ọ̀rẹ́ ni wọ́n tímọ́tímọ́ ọ̀rẹ́ wọ́n á ń ṣèrìn àjò wọ́n ń lọ ibì kan wọ́n jáde nílé pẹ̀lú ìdùnnú pẹ̀lú aráyá ni wọ́n fi jáde gbà tó wá di lọ́nà tán sọ̀rọ̀ tán rojọ́ èdè wọn ò padà yéra wọn mọ́ wọn ò padà gbọ́ra wọn yé ó wá di pé wọ́n ń jiyàn wọ́n ń fa ọ̀rọ̀ láti bẹ̀ ká tó ṣe ní mímí méjì ọwọ́ kan yá ń tiẹ̀ sí gbàtí ó gbé gbàtí fún ọ̀rẹ́ rẹ̀ gbà tó wá gbá ọ̀rẹ́ létí ọ̀rẹ́ wá ṣe sùúrù ó mú mára ó dàbí agànjọ́ náà ó wá fọwọ́ gbá etí mú pé ọ̀rẹ́ òun láti jọ́ táwọn ti ń ṣọ̀rẹ́ àwọn ò ṣọ̀rẹ́ àwọn ò ṣeré gélé débi kọ́ gbá òun létí rí ó gbá òun létí omi jáde lójú ẹ̀ ó wá kọ sí ara yẹ̀pẹ̀ nílẹ̀ńlẹ̀ ọ̀rẹ́ kejì ọmọ tí ń dánwò ó ṣàkọ síbẹ̀ pé ọ̀rẹ́ mi tímọ́tímọ́ tí mo nífẹ̀ẹ́ sí jùlọ ó gbá mi ní etí ní èyí ó sì kọ déètì yẹn síbẹ̀ ó sì gun orí ẹṣin rẹ̀ wọ́n sì túnjọ ń lọ padà wọ́n àjọ sọ̀rọ̀ wọ́n yẹn dì eré yẹ̀pẹ̀ tó kọ sí tí wọ́n ti fi bẹ́ẹ̀ lẹ̀ ojú ọ̀nà ni ká ló kọ sínú ìwé àní yóò mọ wo gbogbo ìgbà ọkọ̀ sí eré yẹ̀pẹ̀ gbàtún á débì kan wọ́n ti rìn síwájú dáadáa òun gbẹ́ngbẹ́ àwọn méjèèjì tòun ti àìjọ sọ̀rọ̀ wọ́n á fẹ́ mú mi wọ́n á sọ̀kalẹ̀ níbi àbàtà náà wọ́n á mú mi níbi omi ìṣẹ̀lẹ̀ wí yẹn wọ́n mú ẹni tí wọ́n gbá létí tí ń sunkún lẹ́sẹ̀ rẹ̀ bá yẹ̀ níbi odò ni ọba jánu odò fẹ́ mọ́ gbé lọ ọ̀rẹ́ rẹ̀ tó gbá létí tí wọ́n jọ yanra wọn lódì wọn náà bá a bá ń jà bíi kákúkọ́ òun ló sáré bẹ́ sínú odò ló sáré yọ ó wá yọ ó gbé wá sí etí odò ó fọwọ́ tẹ̀ níkùn gbogbo omi tí ń bẹ nínú rẹ̀ jáde inú rẹ̀ wá dùn ìyẹn ni tí wọ́n rescue ní tí wọ́n ń dúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ rẹ̀ ó wá lọ mú òkúta ńláńlá kan ó sì lọ dí àpáta tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ odò yẹn ó wá lọ kọ́ sára àpáta pé ọ̀rẹ́ mi tí mo nífẹ̀ẹ́ sí jùlọ ó yọ mí ó gbà mí lọ́wọ́ ikú léni ọ̀rẹ́ mi tí mo nífẹ̀ẹ́ sí jùlọ ó yọ mí ó gbà mí lọ́wọ́ ikú léni ọ̀rẹ́ rẹ̀ kejì tí ó gbá létí tó tún yọ nínú odò yìí wá ń bi pé kí ni tó ń dánwò lákọ̀ọ́kọ́ tó ń gbá ọ létí tó sunkún lọ́jọ́ kìíní àná eré yẹ̀pẹ̀ lọ́kọ́ sí kí ló ṣe tó kọ eléyìí sí ará òkúta tó kọ́ sára òkúta tó kọ́ sára àpáta ó ní bẹ́ẹ̀ ni oníṣẹ́ rí gbogbo ẹni bá ṣe mí láburú ibi yẹ̀pẹ̀ ní máa kọ́ sí nítorí kó lè padà parẹ́ kò ní pẹ́ kò ní jìnà tí ó fi parẹ́ lọ́kàn mi tá a bá padà síbi yẹ̀pẹ̀ òun nísìnyí ó rí i pé àní rí ńlẹ̀ńlẹ̀ mọ́ atẹ́gùn ti fẹ́ dànù ẹni bá ṣe mí láburú tó bá dùn mí kì í pẹ́ tí ìmọ̀ fi gbàgbé kò sí bó ṣe lè dùn mí tó àmọ́ ẹni bá ṣe mí lóore máa kọ́ sára àpáta tí màá máa dúpẹ́ rẹ̀ fún lọ gbére nítorí kò ní parẹ́ lára àpáta màá tún pa nítàn fáwọn ọmọ mi pé lágbájá ṣe mí lóore rí ẹ máa bá ń dúpẹ́ fún bẹ́ẹ̀ ni gbogbo ẹni bá ṣe wọ́n náà lóore rí mọ́tì torí àṣìṣe kan tó padà ṣe sí sàkání rẹ̀ kọ́ wá gbàgbé oore tó ṣe fún ọ rí àáfàá àtọkọ ń kéwù ni ẹni tó yá olówó ni tó dá olókòwò kódà ẹni tó fún ọ nímọ̀ràn má gbàgbé láíláí kódà ọmọ tó bá ṣe dáadáa fóbi kóbi gan má gbàgbé òbí tó ṣe dáadáa fọmọ kọmọ má gbàgbé. anabi yusuf alayhi salatu wa salam ó wá display rẹ̀ níbi ọ̀rọ̀ yìí kò dákọ̀ ìyàwó ọ̀gá ìtìjú kí ọ̀gá mi ṣe dáadáa fún mi ṣó yẹ kí n expose ẹ̀ àmọ́ tóun ti bẹ́ẹ̀ o ní láti yanjú ara ẹ̀ kó jẹ́ kọ́gá yẹn gan fún rẹ̀ mọ̀ pé mi ò bá yàwó yín ní nǹkan kan pọ̀ ó wá ní wọ́n ń sọ fọ́ba pé ẹ bá mi sọ fọ́ba pé kéèsì àwọn arábìnrin ọjọ́ sí tí wọ́n dètè tí wọ́n ń gera wọn lọ́wọ́ yẹn mo fẹ́ kẹ́ ẹ bá mi gbé jáde padà mo fẹ́ kẹ́ ẹ bá mi
mo fẹ́ kẹ́ bá mi yanjú ẹ̀ kí n tó jáde lẹ́wọ̀n ẹ bá ń sọ bẹ́ẹ̀ fọba. Ọba wa ránṣẹ́ pé gbogbo àwọn obìnrin ń bi wọ́n pé qala ma khatubukunna idh rawattunna Yusufa an nafsihi, kí ló ṣe yín níjọ́ tẹ́ mú Yusufu ń tipa pé kó sábà yín láṣepọ̀. ṣe mọ́ pa ní gbogbo wọn náà ń pè sínú ilé lẹ́yọ kọ̀ọ̀kan tí wọ́n sọ fún pé tó bá lè súnmọ́ mi ń ṣe bó ṣe ní lẹ́wọ̀n ń sì mọ bí ń ṣe bá ìyàwó ọ̀gá rẹ̀ sọ̀rọ̀ tí òfin lè rán lẹ́wọ̀n. ma khatubukunna, kí ló ṣe yín idh rawattunna Yusufa an nafsihi, níjọ́ tẹ́ fẹ́ fi tipátipá bá Yusufu láṣepọ̀. qulna hasha lillah, gbogbo wọn sọ pé kò sírú Ọlọ́run, tító bí Ọlọ́run. hasha lillah èdè ìṣemọ̀ ni pé hasha lillah wọ́n ṣe mọ̀ pé ma alimna alayhi min su, àmọ́ aburú kan mọ́ Yusufu tábà sọ tòótọ́ àmọ́ aburú kan mọ́ Yusufu. qalat imra'atul aziz, ìyàwó ọba ìyàwó olóyè tí ń jẹ́ ìyàwó ọ̀gá Yusufu náà ń bẹ láàrin wọn. ó wá sọ pé al'ana hasal haq, òótọ́ tá a dáwọ́ bò fún several years Ọlọ́run ti ní yọ wá sí public. hasal haq, òótọ́ ti fojú hàn báyìí. ana rawatuhu, èmi gangan ni mo jẹ́ nípa an nafsihi, kò dẹ̀ tẹ́ lọ́rùn. wa innahu lamina sadiqin, in tó sọ fáráyé ń pò wọn ò ṣe yẹn tòótọ́ ni o, kò ṣe nǹkan kan tòótọ́, àmọ́ torí ká lè dọwọ́ bo kéèsì yìí kó lè dàbí ìgbà pò ṣe la fi rán lẹ́wọ̀n. ni ìyàwó ànábì ìyàwó ọ̀gá ànábì Yusuf alayhi salatu wasalam ó padà sọ fún ara ayé já dúró bẹ́ẹ̀ nítorí àkókò wa, kí a máa tẹ̀síwájú ní ọ̀sẹ̀ tó bá tún tẹ̀lé. àmọ́ ẹ̀kọ́ kan tá a tún láti mú jáde ká tó parí ẹ̀ níbi ìmọ̀ràn tí àlá tí ànábì Yusuf alayhi salatu wasalam tó tú fún ọba. àlá tí wọ́n láì pé ẹni láti jàjẹsẹ́kù, ẹ má fi gbogbo ọwọ́ jẹun fọ́dún méje, nítorí ní tẹ́ bá jẹ kù lọ́dún méje òun lẹ́ẹ̀mọ́ jẹ lọ́dún méje tó bá tẹ̀lé. ẹ̀kọ́ tí mùmínì tún gbọdọ̀ mú jáde ń bẹ̀ ò ní pé àyè fi gbogbo ọwọ́ mẹ́wàá jẹun, ìyẹn máa ń ní savings. ẹ̀kọ́ ìsìláàmù ni, ẹ̀kọ́ anabi sallallahu alayhi wa sallam ni. anabi fún rẹ̀ òjíṣẹ́ Ọlọ́run bó ṣe ráyé sá tó, bó ṣe gbọ́kàn lọ́lọ́run tó, ẹni kana yadakhiru li ahlihi quta sana, hadith tó lálàáfíà. wọ́n lá nẹ́bí máa tọ́jú kalẹ̀, ó máa tọ́jú kalẹ̀ fáwọn ará ilé rẹ̀, ìyẹn kó fún ìyàwó fọ́mọ fáwọn tán bẹ́ẹ̀ ńlé, ẹja tọ̀ kalẹ̀ qutu sana, oúnjẹ ọdún kan. ànẹ́bí a máa lóúnjẹ ọdún kan nínú storage ẹ̀, a máa tọ́jú ẹ̀. ó wá lè má pọ̀ ọdún kan yẹn náà o, nítorí yóò padà ṣe ń sàárà, yóò padà, àmọ́ yóò ti attempt pé ẹ kó oúnjẹ ọdún kan pamọ́ sílé, tọ́jú ẹ̀. so kò sábúrú Islam ọ̀tàkù kò ní savings plan fún ìyàwó, kò ní fọ́mọ pé àwọn ọmọ là ń bí kalẹ̀ yìí wọ́n padà lọ school tó bá yá, ìgbà tí gbogbo wọn bá wọ yunifásitì tí wọ́n bá dé ilé ẹ̀kọ́ gíga síbò láṣẹ máa fọ́ǹdì ẹ̀kọ́ wọn, ó ní láti ní plan fún. kò túmọ̀ pé túlù lẹ́ amẹ́lì pé o ti wá òròpó lè kú òròpẹ́ mèrè ogun àbí nǹkan kan, ó ní láti ní plan. Islam fẹ́, Olúwa fẹ́ bẹ́ẹ̀. ìmọ̀ràn ẹ̀ l'Ànábì Yusuf alayhi salatu wasalam fáwọn aráàlú yìí ní pé ẹ plan ahead ọdún méje tí ó dé, ẹ fọdún méje invest before kọ́dún méje mi ò tó dé. so kíyàn wá ní savings plan àbí kò ní plan fún retirement rẹ̀ ń pé nígbà tó bá ṣiṣẹ́ mọ́ tó kúrò lẹ́nu iṣẹ́ ìjọba àbí iṣẹ́ aládàáni tó ń ṣe náà àbí business tó ń ṣe nígbà tágbà ara bá dé. àwọn ọmọ tó lè fẹ̀mí sí pé bí àwọn ọmọ tọ́jú rẹ̀ tó bá dìgbà náà, Nàìjíríà yóò wà promising. wọ́n lè parí yunifásitì kan mọ́ iṣẹ́ kó ẹ sí pé arúgbó ara náà ló tún máa fi ṣèyàwó fún wọn. wọ́n náà ló mọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àtàwọn ìlú tó tiẹ̀ níláárí láyé tíyẹn bá ti parí, ó bá ti gba first degree, ipò gba first degree ẹ̀ ó graduate, chance wà fún ọ láti ríṣẹ́, chance rẹ̀ high gan ní labour market tó bá ṣàtì ní result tó dáa. àmọ́ nírú Nàìjíríà tọ́nà employment ti high bó ṣe high, táwọn èèyàn ń parí ìwé, wọ́n ń parí ilé ìwé tí wọ́n ò ríṣẹ́. òbí tó rẹ́dí àti jẹ wọn ọmọ tó fẹ́ sùn lé ọmọ lára nígbà tó bá dàgbà, àwọn ọmọ tó fẹ́ sùn lé lára gan wọ́n sì ń gbowó oúnjẹ at the age of 35, wọ́n ń gbowó 40 gan, ẹlòmíì sì tún dọ́dọ̀ àwọn parents rẹ̀ pé ẹ ní ráìsì ńlé at the age of 40. Nàìjíríà ló sọ wọ́n di bẹ́ẹ̀, situation ló sọ wọ́n di bẹ́ẹ̀. ó wá lè ní plan, kò sáburú, torí tá bá rò pé yóò dáa láìpẹ́ yìí tí ó bá dáa bọ̀rọ̀ ńkọ́, wípé tó àwọn ọmọ là ń bí kalẹ̀ yìí o, nígbà tágbà ara bá dé tá bá rò pé a máa jẹ wọn tí ó bá tí ì ṣiṣẹ́ lù ń kọ́, ẹ̀jẹ̀ á máa fọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun. investment kan ló ní kọ̀rọ̀ níbì kan ló máa ṣe ni tó fọkàn balẹ̀, ilẹ̀ ló rà pamọ́ ni, ilé ló kọ́ pamọ́ ni, sáwọn ibì kan tó mọ̀ pé níjọ́ tó bá fẹ́ tà tó bá nídìí owó
láti maintain àwọn ọmọ, láti maintain ara tiẹ̀ náà, kò sáburú bẹ́ẹ̀ o, Islam ò tako. tí bá Ànábì sallallahu alaihi wasallam àdìsí la kà yí pé kana yadakhiru li ahlihi quta sana, Ànábì máa gbìyànjú àti tọ́jú oúnjẹ ọdún kan kalẹ̀ sílé. Sa'd ibn Abi Waqqas, ìkan náà sàábì Ànábì sallallahu alaihi wasallam náà àwọn àgbà sàábì ni, ó lóore òun láàárẹ̀ kan ní ọdún hajjatul wada, ọdún tá Ànábì ṣe hajj tó ṣe last, tí ọdún náà l'Ànábì fayílẹ̀ sallallahu alaihi wasallam, kò pẹ́ sígbà yẹn, oṣù kan ó lé díẹ̀ sí l'Ànábì kú. wọ́n ní àárín ìgbà yẹn ní àárẹ̀ kan sí òun tó lágbára, òun kódà òun ṣe bóun ó kú ni. Ànábì wá bẹ̀ wò, bàtà Ànábì wá dọ́dọ̀ rẹ̀, ó wá jọ mọ́ pláàni fún tóun ọba sí láyé mọ́ bóun ni wọ́n ṣe pín gùn. wọ́n á seek advice Ànábì sallallahu alaihi wasallam. wọ́n ní Ànábì, ọmọbìnrin kan náà ni mo bí, ọmọbìnrin kan ni mo bí tí mo fẹ́ fi ilẹ̀ sáyé. Nǹkan ogún mi, gbogbo property mi, jẹ́ kí n sọ yí pé, ǹjẹ́ mo lè sọ yí pé kí wọ́n bá mi dá sí mẹ́ta, ìdá kan nínú mẹ́ta kí n kó fún ọmọbìnrin yìí, ìdá méjì yòókù tó kù tí ó máa jẹ́ percentage mélòó báyìí, báyìí 67% àbí 66.33%, 60 ẹja sọ pé 67%, around 67%, kóhun fi ṣe sàárà, kóhun kó fọ́lọ́hun, tó bá yẹ sí kóhun ní sí láyé mọ́, ládàá rẹ̀ ó lè mọ́ dé bá òun níjọ́ àlùkìyámà, òun ó lè dé bá ládàá rẹ̀ níjọ́ àlùkìyámà. ọmọbìnrin tóun sì fẹ́ fi ilẹ̀ sáyé yìí, kóhun fún ní ìdá kan nínú ìdá mẹ́tẹ̀ẹ̀ta yìí, tí ó máa jẹ́ bí 33.kìnnìkan%, kóhun fún. mélòó náà lówó tóbìnrin ní ìdí? Ànábì sallallahu alaihi wasallam ní má dánrú ẹ̀ wò, Ànábì ní má ṣe bẹ́ẹ̀. ó ní ó dá sí òun lè dá dúdú property òun sí méjì tí ó jẹ́ 50-50, kóhun fi 50 ṣe sàárà, kóhun kó 50 fún ọmọbìnrin yìí. Ànábì ní má ṣe bẹ́ẹ̀, ó ti pọ̀ jù, ìyẹn ni pé ìtọ́ fẹ́ fi ṣe sàárà yẹn ó ti pọ̀ jù. ó wá ní ó dá sí kóhun fẹ́ kan dá sí mẹ́ta, kóhun kó ìdá méjì tí ń jẹ́ bí 67%, kóhun kó fún arábìnrin yìí, ọmọbìnrin yìí, kóhun wá bí 33% yẹn kóhun fi ṣe sàárà. Ànábì ní athuluth, ìyẹn dá 1/3 dá, àmọ́ wà thuluthu kathir, 1/3 yẹn gan tún pọ̀, àmọ́ kò sábúrú. Ànábì wá sọ sí statement kan pé, ó ní innaka antadhara warathataka aghniyaa, kó fa àwọn ọmọ rẹ̀ lẹ̀ àtàwọn ẹbí rẹ̀ tún ó jogún rẹ̀, kó fi wọ́n lẹ̀ lẹ́ni tí ń rí jẹ rí mu, lẹ́ni tí ó lè dá jẹ tó lè dá mu lọ́wọ́ ara wọn. khairun min antadharahum alatan yatakaffafuna an-nas, ó pè rẹ̀ ó lóore fún ọlọ́dọ̀ Ọlọ́run, kódò ní ládánú ju káwọn ọkọ̀ wá kú káwọn ọmọ rẹ̀ máa tọrọ owó lọ́sẹ̀ tó tẹ̀lé kù rẹ̀, kọ́mọ̀sọ̀ ń jẹ ńlé immediately tó kú. ó tọ́jú nǹkan kan kalẹ̀ ni. kó fa àwọn ọmọ rẹ̀ lẹ̀kan ní tí wọ́n máa jẹ, kó fi ìyàwó lẹ̀ kó ń jẹ, ó wà nílé nígbà tó bá fayé lẹ̀, ká má máa tọrọ owó, ká má ṣẹ̀ṣẹ̀ máa lọ bá àwọn àbúrò rẹ̀ àtàwọn bàbá ọkọ àti gbogbo àwọn mọ̀lẹ́bí ọkọ, ká má gbá wọn sọ́tún gbá wọn sósì, káwọn yẹn máa fún wọn ní promises irọ́, ìran lọ lé ìwé ìmọ̀ táwọn ọmọ rẹ̀ ó wà dùn bára immediately tó bá kú. kó save owó, kó fowó lẹ̀ fún wọn. ó ní ládàá, ṣé ládàá náà lọ ń wá bí sàárà? ó ní ládàá náà ju kó fi wọ́n lẹ̀ kán máa tọrọ owó káàkiri tó bá kú tán lọ. so látara bẹ́ẹ̀, ká ní savings, ká ní plan fọjọ́ iwájú, Islam ò tako. kó máa save fún pension, pé ẹ̀rí pension gbà lọ́wọ́ ìjọba, ìdí ní plan fún ara mi, retirement, kí ni mo fẹ́ máa jẹ, kí ni mo fẹ́ máa mu, fixed asset kan lónìí ni tọ́lọ́n bá gbọ́ láyè bẹ́ẹ̀, kò sáburú. ọlọ́mọṣà kẹwàá jù báyìí lọ, mọ́ṣà fi àlùbáríkà sí gbogbo nǹkan ní wa. la ilaha illallah, yìí tí agbólé ní ta kàlẹ́ ní Ọlọ́run jẹ́ wúlò fún wa láyé àtàlùkìyàmọ̀, fún wa lálùbáríkà Suratu Yusuf, fi tan ìmọ́lẹ̀ sí ìgbésí ayé wa, fi lékún orí wa, fi lékún dáàbòbò rẹ̀ lérí wa. bórí ayé wa bá ṣe wá ń pọ̀ sí kíta àlùkìyàmọ̀ wọ́n mọ̀ kéré, járí yọ́nú rẹ̀ láyé, járí yọ́nú rẹ̀ tó bá dojú àlùkìyàmọ̀. àwọn òbí tó bí wa bá dúró tì wọn, àwọn àfáà àtọkọ wa ń kí wá pẹ̀lú wọn. la ilaha illallah. wala subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.